Ogun owó tí mo ṣe ọlọ́dún mẹ́jọ. Ọdún mẹ́jọ ti wá pé báyìí. Wọ́n wá jẹ́ kó yé mi pé láàárín èmi sí ọjọ́ 15 ni màá kú. 15 days. Ẹ ti ń stress ara yín sà. Ṣé lọ́rọ̀ yìí kò sẹ́ni tó máa ṣíwájú èèyàn kankan kú? Ẹ lè fojú sunkún ọmọ kankan tó ń ṣe rí bí gbogbo àṣẹ náà owó yẹn bẹ́ẹ̀ náà ni gbogbo àṣẹ máa jọ kú. Lóbi máa lè. Knockout. Lóbi ọkọ̀ bá lè. Kìnìún máa ta ń wéré àwọn tí bá kú lọ́wọ́ ní rẹ̀ o. Àwọn ní bá kú ò ní kú lóhùn nìkan. Ọ̀jẹ̀ ń bẹ̀ tún máa fẹ́ ní bá kú lọ sọ́run àṣàǹtẹ̀. Tọkùnrin tóbìnrin eléyìí lẹ́ ó fi ṣàríkọ́gbọ́n. Àgbàlẹ̀ tún ní inspirational marketer Tọ́yìn Maxine Tony ló gbé jáde. Sinimá titun Awẹ́ni Bákú Bọ́lájí Àmúsàn Mr. Latin Tampan president jákèjádò ó ṣe sinimá tuntun ìfúnkọ́ lára wọn mẹ́. Torúkọ ìjẹ́ Táíwò Ìrẹ̀lábí gbogbo orí àfihàn àbùkẹ́lú rẹ̀ rò ṣàmásọ. Awẹ́ni Bákú polówó ìlú tantan. Tani ó bọ̀ Awẹ́ni Bákú rajà òwò alákejì. Pẹ̀jẹ́ wẹ̀ mú tọ́ ìtọ́ yìí fàtọ́mọ́ mi kúrò pàǹpẹ́. Labalábá dìbò lọ́wọ́ aṣọ rẹ̀ fàyà gbàgbàlà. Ilé yìí máa kó àwọn ọkùnrin lọ́gbọ́n. Sinimá titun Awẹ́ni Bákú produced by Táíwò Ìrẹ̀lábí written and packaged by Bọ́lájí Àmúsàn Mr. Latin ó ga fíofío Jọlá Oyèdélé ló direct yẹ starring Ọdúnladé Adékọlá Bọ́lájí Àmúsàn Mr. Latin Délé Òdùlé Yọ̀bù Fàṣíláńsọ Aisha Turaji Sọ̀tàkọ̀sọ̀kọ Èdèjì Òsáyẹmí Táíwò Ìrẹ̀lábí Yọ̀mí Kéńgbé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá tuntun Awẹ́ni Bákú gbogbo obìnrin ló máa ra ilé yìí wọ́n á fẹ́ kí àwọn ọkùnrin ọ̀wọ̀ kó lè kọ́ wa lọ́gbọ́n ó kọjá àfẹnuròyìn ó ṣe ń jáde wìtìwìtì ló ń ta ẹ tètè lọ ra tiyín o. tó bá ti délé ọ̀dọ̀ mi tán fìdí sí à irú ọkà tí mo fẹ́ ní o ọmọ ìrora wọn láyé. ìyàwó ẹ̀dì ni ó bí ẹni pósìtì ẹ ló ìyàwó ẹ̀dì àìpẹ̀lẹ̀ ẹ̀kọ́ ọ̀rọ̀ ajé sájé ń wá mo ti ọ̀dọ̀ yín náà ni mo ti rán ọmọ mi ti dé lọ́dọ̀ yín nísìn ògúnbẹ yín náà là ń jẹ lọ́wọ́ ìyàwó ẹ̀dì tó ń ṣe oúnjẹ tá à ń jẹ lọ́wọ́ ni ó pè kí ni rí ta ni mú fún ti wá sọ́dọ̀ yín lónìí bóyá yín ò sí ṣọ́ọ̀bù ni ó ṣẹ̀ṣẹ̀ dé gan nísìn à ń jẹ lọ́wọ́ gan báyìí ni kó ń sọ́ọ̀bù ẹ̀rí mú fún ọmọọṣẹ́ mi ni mò ń sọ o fojú kan nìkan kan kó ń sọ́ọ̀bù lónìí mo dáràn ṣé pé kì í ṣe ọ̀dọ̀ yín ni mú fún ti róúnjẹ nìbàdàn mo dáràn má jẹ̀ǹjẹ̀ mọ́ o má jẹ̀ǹjẹ̀ mọ́ o pọ́ìsì ni o pọ́ìsì lọ jẹ o pọ́ìsì lọ jẹ tú dànù o pọ́ìsì mọ́ o mọ́ bọ̀ máa pè yín padà
ń pè ń padà ní ìsinmi ń bọ̀. ẹ mú fún dà mú fún. mọ jẹjẹ mọ o mọ jẹrẹ mọ o mọ jẹ mọ mọ jẹ mọ jẹ mọ mọ jẹ mọ jẹ pọ́sìn o mú fún mú fún. ọlọ́rẹ́ ńlá kan pẹ́ òtún alẹ́ o. mọ pààrọ̀ ohun tí bá bí ọ ní kò dá mi lóhùn o jọ nítorí Ọlọ́run níbo ni mo ti ní kó lọ ra àmàlà wá fún mi. nìbàdàn ni. níbo ló ti wá ra àmàlà. Ìbàdàn street mo gbé rà. mo dáràn mo gbé. lọ́dọ̀ ya wàídì lọmọ yẹn náà ń jẹ́ àtijọ́ lọ léèwé kan náà mo ṣe wọ̀ pé ògúnfe wọn tó láwọ̀. gbẹ́nu òsì sọ́hún gbẹ́nu wẹ̀rẹ̀ sọ́hún. mo wíìkì Ọlọ́run ọ lọ sí Ìbàdàn street lọ́dọ̀ ya wàídì ọlọ́mọ wọn ń jẹ́ wàídì ẹ wá ní ọláwọ̀ àbí kí ló lọ sọ olórí burúkú ni ọ. mo ṣe ẹ wọ́n lọ fà á. kí ló yẹ kó o ṣe gẹ́gẹ́ kí ló yẹ. sórí bí mo ṣe ń jẹ àmàlà tí mo rí tó sẹ́ pẹ̀pẹ́ yìí bí àmàlà ọjọ́ kẹta mo ti mọ̀ pé kò lè jẹ́ bí o ti ràn. ìwọ ló sì fà á tó yọ ọlọ́run eléyìí sando sọ́nà bá wo bàdàn bí à ń wọ̀yọ̀ kò yọ ọ̀ràn ń sẹ̀. mú fún èmi lọ tó sọ fún mi pé mo rán nìbàdàn nílé Olúyọ̀lé ọlọ́run oúnjẹ fún mi nìbàdàn street olórí burúkú ni ọ. my babies my babies. Kí ló yẹ kó o ṣe fún. tí mo ń bínú ju ọ̀rọ̀ nírú wọn mọ́ gbọ́ ò ní ìná ò ní ṣe nǹkan kan fún ọmọ nǹkan wá súnmọ́ mi àyìn. ìyá yín ni o súnmọ́ wọn mọ́mí ìyá àgbà ni o súnmọ́ wọn olórí burúkú. gbọ́njẹ́ kó wájú mi mo rán bàdàn nílé Olúyọ̀lé ó lọ sí ọlọ ìbúdé mẹ́ta ó ní ìyàwó ẹ̀dì kọ ìyàwó ó sì dáadáa olórí burúkú ẹ̀rí bó ṣe rí bí àwọn ohun tí wọ́n ń lò ní fíìmù orí bí àwọn ohun tí wọ́n máa ń lò ní fíìmù Abẹ́òkúta ọmọ pé wọ́n máa ń sán fùfú mọ́ wọn lójú ni bẹ́ẹ̀ ló ṣe rí já lọ jẹun búkà má bínú já sí wọn ó yẹ kó fi flọ́ọ̀sì inú rẹ̀ àbí. With my baby boo boo, then go forward. Oh yeah. Pẹ̀lẹ́. mo ti ẹ̀ láìkí orin ọ̀dà gbani. tí ẹ bá ṣe pé mò ń dúró de lẹ́gẹ̀ wẹ́dẹ̀ ìgbàgbé já wọlé. ìyá àfọkù yí ara wa ká mọ tí ń bẹnu. ṣebí wọn ló fẹ́ kúra mọ́ ó ní sùúrù nẹ láìpẹ́ gan. bìlíbìlì dájúdájú. bìlíbìlì ó dàbí mo fọwọ́ ẹ̀ látàrọ̀ dà. ó yá gbà. bìlíbìlì. yọmi sí lọ òye. bìlíbìlì. inú mi kàn sí ndò ni. wo aṣèré ni ẹ jàre ọmọ skul tó fíìsì kan lẹ́nu òsì lọ kí ló kún ẹ kí ló kún ẹ gbébọn. ẹ̀gbọ́n náà kí ló tó ìṣe wá skul lánàá mo dẹ̀ ti gbé abẹ́ kí n sọ. ṣábẹ̀rẹ̀ mi ni. wọn ò ní béèrè. wo àwọn mi kì í wá nǹkan tó ṣẹlẹ̀ nílé wa lánàá yẹn no be small thing. kí ló ṣẹlẹ̀ o. ó gbọ́. n gbọ́. ok ó dà ń pọ́ sọ pé yàn kan kú ní yín lánàá. ẹ ò kára mọ̀ kí ló dé wọn kú ṣé wọ́n ló pa wọn wọn ò kú wọ́n fẹ́ para wọn ni bọ̀ Ọlọ́run ò fún ṣe ọ̀pọ̀lọpọ̀ Ọlọ́run kí nípa àmúná lọ ọ̀pọ̀lọpọ̀ bọ̀bọ̀ wèrè kan báyìí tó wà nílé wa tẹ́ pé ó já máa tán jẹ́ lẹ́ẹ̀mẹwàá lójú òun ló kọjá bó múná ló ń kún lọ tó lọ tán jẹ́ nìyẹn Ọlọ́run kọ́ ló mọ nǹkan tó ń gan wá ní wíńdò bó ṣe rí ìyẹn kó fẹ́ pokùnso bó ṣe lọ pé gbogbo ará ilé nìyẹn ajálẹ̀kùn wọlé lánàá ni ó fọkùn sí rẹ̀ lọ́rùn ni o. ó ga ọ frustration lu yìí lásán ó lágbára o. kò kúkú ṣe ọ̀rọ̀ tiẹ̀ kò ń ṣe frustration ni o. kí wàá ní. ó mọ MC bàbá MC tó ń bá bàbá tó wà lábí fight lion yẹn. torí wọn dàbí orí ìjàpá yẹn. thank you bàbá yẹn. ó mọ̀ pé bó ṣe wà yẹn ó mọ̀ pé ẹnu ẹ̀ àti the hot tó máa ń dìṣẹ̀ fún yàn ohun tó lọ gẹrun ìsìtẹ̀ kó ra lọ gẹrun ẹ kó dẹ̀ ṣe fẹ́mú kó dẹ̀ gẹrun kó dìde kó máa lọ́lé kó ti lọ dá sọ̀rọ̀ MC nìyẹn ó dẹ̀ mọ̀ pé MC ò gbádùn ó máa ń dìṣẹ̀ fún yàn ní hot ni MC wọ́n náà sọ̀rọ̀ ìwọ tó yẹ pé ọ̀nà náà mo ti gbọ́ ọ wọ́n ní màmẹ́ nígbà tí ẹnu bọ́yẹn sọ̀rọ̀ ẹ̀ lánàá pé kí ló tó fẹ́ parẹ́ wọ́n ní MC nígbà tí màmẹ́ wà nílé ọkọ màmẹ́ ẹ̀ yàn lè lé ọkọ. ó bá tán. irọ́ ni o. wọ́n ní màmẹ́ yàn lè lé ọkọ pé nǹkan tó fà á tóun gan ṣe parí ó fi jẹ́ primary six drop out. irọ́ ni o. wọ́n ti bàbá ìṣòlówó lówó tó kò ní wọ́n ń sígun wo yàrá burúkú tó ń gbé yẹn kò ní wọ́n ń sígun kòkó tí bàbá ẹ̀ fún. ó lágbára o. kò ń ṣe nǹkan kékeré o nǹkan tó fà á nìyẹn ní ìsìn báyìí ó wà ní police station ó wà ní hospital báyìí àwọn ọlọ́pàá tó wá rí tó tiẹ̀ wá ń dùn mí jù báyìí ká ló ti mọ̀ kó tó ra gbé májèlé jẹ kó dé rọra máa bá bẹ̀ lọ́n tiẹ̀ hospital tó wà ń sin àwọn ọlọ́pàá tó ti so handcuff mọ́ lórí bẹ́ẹ̀dì wọ́n mọ̀ pé nǹkan tó ṣe punishable offence ni nǹkan ní crime tó commit yẹn so tí ò ṣe ti kú yẹn
tó bá ti rọra tó àrẹ bá ti rọra gbádùn níbẹ̀ yẹn báyìí wọ́n mú lọ ni. a tún ṣe ẹ̀wọ̀n. ẹ̀wọ̀n gbére. kórìí mi máa burú. a ṣe tó fẹ́ kú yẹn a lọ ṣiṣẹ́ àṣekára nílé àti parẹ́ síbẹ̀. ẹni tó tún fẹ́ parẹ́ tó tún rescue ó tún máa ṣe ẹ̀wọ̀n again. ṣé wò lọ school ṣó kàwé ni ṣé wájú lọ school ṣé wò mọ̀ púpọ̀ ní ṣé wò fẹ́ sẹ́kọ̀ tó ṣe. yes now it is wrong. Mufu. ọ̀gá mọ̀ ń gbọ́ yín kí ló ṣẹlẹ̀. Mufu. kí ló dé ẹ sọ tẹnu yín wàhálà yín pọ̀ ẹ kó wa dúró bí látẹ̀kan ẹ sì ń pẹ́ Mufu nílẹ̀ gbà mí ṣẹṣẹ́ ni. ṣé bó rí bí Mufu ṣe dágbé mọ́ mi nísìnyí èyí tí mo fẹ́ sọ mo rò pé yóò wúlò fóònù náà tẹ́lẹ̀ ni ṣùgbọ́n báyìí èmi ẹnìkan. nígbà tẹ́ ẹ fẹ́ sọ̀rọ̀ ẹ tí ì pọ̀ orúkọ mi ẹ ń pẹ́ Mufu mi ò ṣe ariwo ohun mi lọ́lọ́ òkè kọ́ sẹ́ pé mo bínú ẹ sáré da gbogbo ẹ̀rù bẹ́ẹ̀ ń pẹ́. ẹ̀sẹ̀ ńgbà tí wọ́n ń tẹ́ mi pé ọ̀ṣọ́ owó ọ̀dọ̀ mi. ọ̀dọ̀ yìí ni mò ń wò ẹ ti mọ dàrẹ́ sọ̀rọ̀ ọ̀dọ̀ mi láti àṣẹjọ́ má wà. ọ̀dà ètò mi wò ní dàrí pé ọjì MC ṣé ọmọ pé ń kọrin tẹ́lẹ̀ kó tó di pọ́ síbí. ọlọ́rin ni gbogbo wa lámọ̀. bambọ̀sì ni ẹ ń disapẹ́ẹ̀tì ẹ̀. bẹ́ẹ̀ni. ìtọ́ afúnfẹ́ máa wá bambọ̀sì kiri tí fi ń kó wọn kiri tí ń ṣe gbá tí ń ṣàwọn ohun ṣé o bá mi yé kò síbi tí mo rí kẹ́dẹ̀ ọlọ́run kan kọ́ mọ́ lẹ́bùn ẹjọ́ lẹ́bùn máa fọ kéèké yóò ní ẹjọ́ lẹ́bùn máa kọrin yóò ní ṣùgbọ́n táyà ò bá ti di kẹ́ẹ̀tì rẹ̀ tí ọ̀wà rẹ̀ rí yóò rò pọ́nlọ́wọ́ fún un lẹ́bùn pọ́nlọ́wọ́ fẹ́ nìkan lẹ́bùn kò sí. ara tọmọ ẹ̀kọ́ kankan yóò dòjó ṣẹ́ṣẹ̀ ni ṣé o bá mi yé ni wípé ìtọ́lẹ́bùn ò yẹ kó wà nú ẹ̀yìn náà bóyá nìkan ti kọrin ṣọ́ọ̀ṣì rí inú yín ni o àbó ti kọrin lẹ́yìn ọkọrin rí. gbogbo ilé ké wa ẹ̀mí alágbé wọn bí wọn dáńsó mọ́lù wọn mọ̀ mí lẹ́lòmíì tí ń bá wọn gbé kò ń sàn àwọn àlùjọ mọ́ṣáláṣí àwọn àjídèwé. èmi náà mo ti tẹ̀ láwọn oníṣẹ́ wẹlẹ́ rí. irọ́ ni o kí ni wọ́n bá ẹ wo bí yàtọ̀ sí ẹ bábà màálù tó yọ ké ìdùnnú ni bẹ́ẹ̀ lápáta. màálù tó yọ ké ìdùnnú fàgbàlagbà. extra nù. ṣé ẹran wà nínú kéni ẹ máa sọ ohun tẹ. ẹ lo sọ ní yàtọ̀ sísẹ bàbá yìí sísẹ bàbá bá ṣe tán lọ́wọ́ rọ̀lẹ́ tó bá di wíkẹ́ndì a máa tẹ̀lé ẹ máa gbérin gbogbo ẹgbẹ́ mi máa ṣe mánéjà èmi náà ń kọrin díẹ̀ díẹ̀. ẹ sì ń ronú àbí ká ti bẹ̀rẹ̀ sí í ṣe. ìlọ èmi ń béèrè lọ́wọ́ yín ni. èmi ti lọ́kọ̀ àti báyé máa ṣiṣẹ́ ẹ wo ṣe rò pé mo nífẹ̀ẹ́ alábí mi ò nífẹ̀ẹ́ rẹ̀ dé. máa gbọ́ báyìí àwọn olórin tí ń gbórin fún tẹ́lẹ̀ wọ́n tún ti ń wá kiri o. èmi ò sì fẹ́ ká lùsì. ẹ wo ẹ jẹ́ máa jí orin gbà lọ́wọ́ àwọn tí bá ń gbóṣẹ́ wá fún kò sí ohun tí mo èmi náà ń ṣèyàn gidi èsèbí kà mo ṣe fúnra mi tọ́jú mi ń bàjẹ́ ẹ wo kò sí mo lè dára mi ẹ jẹ́ àdá. ṣé ọ̀dàlẹ̀ ni ó. ọ̀dàlẹ̀ gidi ni mí inú mi ọ̀dà ojú mi ẹ̀rẹ̀ tó ojú ọ̀dà yóò tì nínú tó dáa ẹ jẹ́ gbaṣẹ́ lẹ́yìn rẹ̀ ká bẹ̀rẹ̀ sí ń gbére. ẹ filẹ̀ èmi máa bí ṣe gbé lẹ̀ mọ̀tẹ́ mi máa ti ń gbé lẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ ni pé mi àǹtí yín sọ̀rọ̀ o ẹ̀yìn kan máa wò ó tí má ti gbé fún èmi á kàn fún un ní nánsà tẹ́yìn bá ti hàn ọ̀tọ̀. dàwọ̀. ọ̀gá sẹ́rí ọ̀rọ̀ tá à ń sọ yìí ló mú mi rántí o sẹ́rí oṣù tó ń bọ̀ àbúrò mọ́ mi wá fẹ́ ṣe freedom. irọ́ o. alọ́pẹ̀. àgbèrè rẹ̀ bẹ́ẹ̀. ẹgbàánisẹ́ tí wọ́n bá ti gbàánisẹ́ kẹ́sì fún wa ní owó wọn bá tí ẹ bá ti ṣe bẹ́ẹ̀ tá a dé bẹ́ẹ̀ tó wọ̀ ọ̀yọ́ kò ní fi sẹ́ náà ṣe rere o. inú tèmi kẹ orí mi lè ọmọ yẹn ò ní dàgbà kò ní dògbò. wo bí mo lọ bí kò máa wọn fún mi lóúnjẹ ọmọ òdúró gba súná. bẹ́ẹ̀ni o ti tán ohun tí mo fẹ́ sọ náà nù. ẹ sí ọ̀gá. ohun tí mo fẹ́ sọ nù. ẹ̀kọ́ tó ẹ̀ tó di pé mo lọ kéèyàn máa kàn sọ ọ̀rọ̀ tán ká máa lọ disgrace ara wa. bẹ́ẹ̀ni. Ọlọ́run máa fi kú ọmọ bá mi wí wọ́n máa sọ pé omi gbé dán òní sátìyà máa fi kú ọ̀ṣàdánwò má jà wá lásìmí lágbàdá. Ọlọ́run máa fi kú ọmọ bá mi wí kó máa sọ pé omi gbé dán òní sátìyà máa fi kú ọmọ ọ̀ṣàdánwò má jà wá lásìmí lágbàdá. ebi kú ọmọ bá wọ ẹ̀wọ̀ ó ti dán. ẹ ti kẹ́jẹ̀ ẹ máa rí bárítọ̀ tí fi ń gbé lábẹ́ ó kọrin jù. bó wa ní ṣe ẹ ti rí lẹ́fìtì ẹ rí lẹ́fìtì ẹ rí lẹ́fìtì kẹ níbo ni wọn ló lọ agori ò lọ mo gbé kẹyìn kíní kọ Jimoh ńkọ́ Jimoh ní backup olómìnira backup torí yìí náà gbèsè wọlé mo gbé mo dáràn ṣé
mo sọ fún yín pa ní so lọ́la ṣe mo sọ fún yín pa ní alẹ́rẹ́. fún ọmọ yìí ní ìsinmi mo ti fẹ́ kó tiẹ̀ bá mi mo ti sẹ́wọ̀n pé mo ti gbowó sá sẹ́wọ̀n pé mo ti gbowó sá ẹ má mọ̀ kó tí bá mi ẹ mọ tí ó ṣẹlẹ̀ gbogbo ẹ tó bá ti rí pé so ń gbọ́ mọ́níjà gbogbo ẹ tó bá ti rí pé kí gbogbo wọn pàdé mi ní ibi tá a ti mọ̀ sí practice so ti yọ. ọjí so ti gbé máa gbé ọ̀padà. ọjí kí ni wàhálà tó fún ẹ rẹ yìí. mo wà lórí fóònù. ẹ mo ní gbogbo wàhálà tó kó rẹ sí látàárọ̀ òun kò ní sakara òun kò ní omele òun kò ní gbà ẹsẹ bẹ́ẹ̀ náà làwọn náà sọ wà mọ nípa ẹsẹ orin ni. irọ́ ṣé orí ta bá ń sọ nípa ẹsẹ orin ṣé bí irú tiẹ̀ ni à ń sọ ni aláwọn ọmọ tí ń báàkì mi ọ̀pù àtọmọ tí ń gbégbé àti gbogbo mọ́nítò rẹ nìkan kan sá. mo gbé lẹ́yìn èpo àkàrà yìí mo ṣe pàkàrí lẹ́yìn tí mo kú òǹbí sẹ́kà sẹ́ńtà. níwọ̀ tó sọ ń bí so tó sọ pé wọ́n fi ẹ̀wọ̀n pósí nǹkan tó ka pósí ni. nǹkan tó di pé mo wọ̀ ní pósí mo ń tẹ̀lé lórí. nígbà mo kú lẹ́yìn pósí tí pósí tó fẹ́ yọ mí lẹ́nu ìgbà orin náà mo tún gbé tí mò ń gbé ni mo ń kọ tenor mo ń kọ soprano mo ń kọ bass mo ń part. so orin mọ̀ wúwo ju rin lọ orin mọ̀ wúwo ju rin lọ ó ti kọrin rí àbí ó dán lójú bó ti kọrin rí jẹ́ gbóhùn ẹ̀ jẹ́ gbóhùn ẹ̀ jẹ́ gbóhùn ẹ̀. ẹ̀dùn mẹ́fẹ́ fèsì mi ẹ̀lọ́n tíú. wo ìfẹ́ tútù wèrè o ìfẹ́ tútù tọ́lórí máa ti ń sọ pé orin tí ń bẹ́lẹ̀ lólùwé ò lè kó tírélà ò lè kó tán orin ò sílẹ̀ o tó ní bá wà lẹ̀ kó kọ́ni ní tó bá fẹ́ kọ́ni ìwé ni ẹni tútù. ìdálà ń wò ṣe kò fi wẹ́rìn nǹkan. ẹnìkan kankan tí ó ṣe kò fi ẹnìkan kankan. babaláwo gẹ́lẹ́ fọ̀gbẹ̀lẹ̀ túwò ó lè má rí tán tí ó ṣe kò fi ẹnìkan kankan. oníṣègùn gẹ́lẹ́ fòsóyin túwò ó lè má rí tán tí ó ṣe kò fi ẹnìkan kankan. Bẹ́lú ní kọ́kọ́rọ̀ ọ̀la, oníjọ́ni ti ṣí, ọtí tí ó ti ṣí, torí mo ti bẹ́ ká sí ọ́, mo ti wá bàbá mú, ọ̀rọ̀ bá mú sí àti ọ́. Ojú ti lè fọ́ ẹ̀ bàbá láti dá. Ojú ti lè gbó báàlì ní mo fẹ́. Ọ̀rọ̀ mi ṣe é ti fún àwọn ìṣà. Ta ló kọ́ ni bí wọ́n ṣe ń gbé yìí? àwọn náà ti sin wáyìí. Akọ̀wé lórí. irọ́ ni so ẹ mọ tá a ṣe báyìí ẹ mọ yẹn wá àwọn jímọ̀ kiri mọ́ so ti ẹ jẹ́ akóra wa lọ sí stage báyìí ẹ jẹ́ akóra wa lọ sí stage báyìí ká lọ bẹ̀rẹ̀ orin ẹ ti sọ́ọ̀bù àlọ́ sọ́ọ̀bù ẹ ti sọ́ọ̀bù wá bí o ló yẹ kí sọ mọ̀ pé ìwọ ti kọrin tipẹ́ àwa sì ń kọrin lọ́wọ́ báyìí àwa sì o ti kọrin tipẹ́ sàmọ̀ pé nkọrin tẹ́lẹ̀ ní ṣé ojú olórin ayé kọ̀ǹpúsà ayé kọ̀ǹpúsà. ọmọ yẹn olórin tí mò ń kọrin fún tí wọ́n fi wọ studio mo pé ká kọrin lẹ̀ ká fún yẹn lórin Ọlọ́run ló fi rán mi nínú ká sùn ta ọ̀gá lòpọ̀ náà nínú oníkúrú náà ọ̀gá pẹnápù gbogbo nǹkan lajá òní kì í ṣe bí àyàn mẹ́fà nínú onírọ̀ ayé ọ̀gá láàfin àfihàn làwọn oníran sàn ìjọ àbọ̀dọ̀ tí ń gbà wá Nàìjíríà kò pápẹ́ lójú mi rí wọ́n kọ́ burúkú orin. máa wá gbọ́ so fẹ́ gbọ́ ibi tá à ń lọ ṣé o mọ tá a fẹ́ lọ sí lọ́hùn. ẹrú kíni tó fi sọ pé ìwọ kọ̀ǹpútà bẹ́ẹ̀dẹ̀ ni òkú ni ìkómọ pàtí ọ̀sán ni kọjá gbogbo eléyìí ṣé wọ́n fẹ́ ṣe kánífà ni àbí kíni mo ta fẹ́ ṣe ń bẹ̀gẹ̀. ọ̀dà wọn fẹ́ ṣe birthday ni o birthday bàbá wọn pé 90 years. orí òkú ni o. Mufu so sí èrè ni Mufu so sí èrè ni nígbà wọn ti pé 19 sọ yẹ ká kọrin òkú wọn lẹ ni. ẹsẹ wèrè sí wọn náà lóòótọ́ wọn ní bàbá fẹ́ ṣe 90 ó ní kọrin òkú tí yẹn bá ti pé 90 ó ti gbọ́dọ̀ kú nù. orí òkú wèrè wọn jẹ́ sọ́dà kan máa lù wà ní pati wọn lè yẹn fẹ́ ṣe bẹ́ẹ̀ de 90 years olókùn ẹ lè ọjà rẹ ká gbọ́ kiri. ó ní mo lo onílẹ̀ fún wọn ní birthday jáde. pépéré ti pé ìyẹn lẹ́fì pépéré ti pé ọlọ́jọ́ ìbí ìjọ kan ẹ̀ o ṣé wèrè yóò dá wa lóhùn ọlọ́jọ́ ìbí ìjọ kan ẹ̀ o ṣé wèrè. ẹdúró náà ṣe ẹ lè rí nǹkan mi fi gbé ni ṣé wèrè ni wọ́n pè wọ́n ní. wèrè náà wọn gbogbo olórin tí kò tutù wèrè ní ọdún parí ẹ̀. wèrè ni wọ́n ń sọ ó burú o wọ́n máa yí mọ́ lọ́wọ́ o. ọlọ́láyé lónìí tèmi jọba bàbá wa ṣá lónìí tèmi
aláyọ̀ 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 ẹjá lọ mú fún ìwọ dúró sí ṣọ́ọ̀bù ẹsẹ̀ ò pé ẹjá lọ mú fún dúró sí ṣọ́ọ̀bù ẹ wo kò ṣe fi dání kan fílẹ̀ ṣọ́ọ̀bù ẹ bá mi mójútó bíi fúnra yín ẹ bá fẹ́ gẹrun ṣó ti yé ẹ bá mi dúró ti kọ́ gẹ̀ lójú yín ẹ ṣe o. ẹ gbọ́dọ̀ wà tẹ́ ẹ lọ́bì ilé ẹ̀gẹ́ kí ló mú yẹn ló bá yín sọ. ẹ lọ́dọ̀ ẹjọ́ wọ́n ṣépè fún bàbá. bàbá máa lága máa yín lórí. wọ́n bí mẹ́ta lága wọ́n máa orí ìyá rẹ̀ fún sọ́ọ̀sì èrè. ẹ wo ọ̀gá tó gbà yẹn lè wọ́n sọ̀sì fún o ẹ fẹ́ sọ bí ní stúdíò àti kò sí wàhálà ẹ̀ kílòsì sọ èmi ń kílòsì ayé ìgbòho bí wọ́n ṣe lọ wọ́n lọ́bì ilé ẹ̀gẹ́ àná abẹ́ ń gbé yín lú ẹ̀jẹ̀ àwọn tí ẹ̀kẹ́ ń pẹ́ wọ́n ṣòfò ni. wàá kó tiẹ̀ wọ́n ló kó tiẹ̀ lẹ́kùn fọ́gíláàsì ọ̀gá ló kún ẹ̀kún tiẹ̀ lẹ́nu kàdí kọ̀rẹ́ ní kàdí. ẹ̀yin náà ni mo dóde látẹ̀kàn tí ò jẹ́ kí n tí ì lọ bó wá lè tó báyìí. ẹ ṣe rí nǹkan respect wọn máa ní ó wà reciprocal so tó ẹ̀mí ni pé kí wàá bá yín sọ̀rọ̀ ká sọ̀rọ̀ face to face ní má kọ̀ pé lórí fóònù ká sọ̀rọ̀ lórí fóònù. kó sá tún ní ọ̀rọ̀ ni nígbà tẹ́ ti gbéṣẹ́ fún wa ẹ ti gbéṣẹ́ fún wa nu kẹ́ẹ̀kan fún wa ní àwọn owó kan láti lè fi mọ̀ta bá bẹ́ẹ̀ ṣe ni. ẹ wo ẹ má jẹ́ ìpàrọ̀ tọ̀ yẹn ṣe rí ẹ̀kọ́ tá a pè yín fún yẹn kò ní lè wọ́ọ̀kì mọ́. kí ló ṣẹlẹ̀. bàbá ti kú. bàbá ti kú. bàbá ti kú. iná lílá ìwà iná lílá ìrọ̀jì òun. bàbá ti kú. bàbá ti kú ṣẹ́dẹ̀ mọ̀ pé àwọn lọ́nà àwọn láìkì yín tọ́lá wọn fẹ́ pé àwọn ọmọ wọn láìkọ́ máa gbọ́ àwọn orin tẹ́ máa ń play gan but. ọlọ́run forí jì wọ́n. àmín. ọlọ́run forí jì wọ́n. àmín. ọwọ́ àbá náà ni kò tí ì bàjẹ́ ẹ ní sọ pé kò lè ṣeé ṣe mọ́ ṣebí bàbá tí abẹ́ fi ṣe bátìrì fún tán láwọn fẹ́ràn orin mi wípé àwọn fẹ́ ṣe birthday ní ọlọ́jọ́ dé bá wọn. so ti yẹ yẹn bàbá ti lọ ń tiwọn náà nù sọ̀rọ̀ mi yé yín ẹ̀kú ọlọ́mọ yín sùn òkú ọlọ́mọ yín rìn jìnnà wọ́n sì wà ládùúgbò ẹ jẹ́ ká fi ṣe bí ọjọ́ mẹ́jọ wọn àbí ká fi ṣe ọjọ́ kẹta wọn kẹ́ owó tẹ́ bá fún wọn ká fi kọrin fún wọn bàbá ó sì wà lára ń di o. ṣe rí bàbá ti lọ aráyé àti ará ọ̀run wọn papọ̀ bàbá ló ná àwọn láìkì orin tẹ́ máa pè tó fẹ́ gbọ́ wọ́n dẹ̀ ti lọ. òkú ọlọ́mọ èkó ládùúgbò bọ̀rọ̀ òkú ọlọ́mọ èkó ládùúgbò bọ̀rọ̀. òkú tálákà nìyẹn àwọn tálákà ló believe pé bàbá wọn àbí ìyá wọn tó bá ti kú wọn ní sùn ṣẹ́rẹ́ àwa olówó báyìí à ń bọ́dà ó ti lọ. bẹ́ẹ̀ ni. mo accent sọ fún mi nísìnyí pé àti pátápátá ti rélé yányán ẹ lè ṣe nǹkan kan mọ́ èmi ti jẹ gbèsè nù. ẹ ti jẹ gbèsè. èmi ti jẹ gbèsè nù sọ̀rọ̀ mi yẹ̀yìn mo ti jẹ gbèsè nù owó oníṣẹ́ tí mo gbà ń kọ́ àwọn tí ó lùlù tí mo ti fún lówó ń kọ́ àwọn tí ó gbèrè tí mo ti fún lówó ń kọ́ àwọn báńsà tí ó báńsà mi dé ojú agbo mo ti mú gbọ́n lówó. ẹni ṣe sùúrù ṣé ìyẹn ni problem yìí máa rí máa san damages máa fún 500,000. 500,000. bẹ́ẹ̀ni. 500,000 500,000 ká o irinṣẹ́ ẹ̀rọ wa lèmi fẹ́ lò 500,000 ká o irinṣẹ́ ẹ̀rọ wa tó yẹ pé tí ẹ̀ máa tó irinṣẹ́ gan lẹ̀ gan ibi tó bá ń ṣe ẹ̀ ló tù ẹlòmíì ò fẹ́ lè máa jó wọ́n lè má lùlù sí gan ó gbé mélòdì wá láti irinṣẹ́ ni. máa pa ọjọ́ èdè fún yín a ṣe 1 million. 1 kílẹ̀ pé 1 million yẹn náà ti tó yín náà. 1 million. 1 million a máa rí a sì ní kọrin kankan fún yín mọ́. ẹ máa rí ẹ 1 million ti wà òkè ṣe gbọ́. gbó lẹ́wọ́ fún wa. ẹ mú lè sáré ṣe ń sìn ẹ jẹ́ kí n ṣe máa gba check. ẹ mọ̀ jẹ́ ń gba sẹ́ẹ̀kì ẹ jẹ́ ń tẹ̀lé yín ni ẹ mọ̀ jẹ́ ń gba sẹ́ẹ̀kì. ok máa rí màá ṣe ìwà tí máa ṣe tẹ máa rí gbà ń sìn. ẹ tó ó dà bẹ́ẹ̀ ẹ ṣeun. ẹ wo ọ̀gá. ẹ bá gọ̀ tí wọn bá múná dé ikọ́ sọ màmá dé ẹgbẹ́ ìyẹn tán jẹ́ ni ṣe bẹ́ẹ̀ fi ọ̀lì sí. mo ti gbọ́ ọ̀gá. ẹ sà ṣẹ́rí kẹ́ tó jáde lẹ́ẹ̀kan mo ti fẹ́ bá yín sọ ọ̀rọ̀ tí fẹ́ sọ yìí ṣẹ́rí mo gbọ́ pé wọ́n ní ọ̀gá ti gba 1 million naira àti mo dẹ̀ ti lọ látàná àrí wọn kí ló dé. 1 million naira. bẹ́ẹ̀ ni. ẹ̀sọ́ wo orun gígẹ̀ ni. ìbówó ṣẹ́ta àjọ ṣe ni. iṣẹ́ wo òye ní sàn ọmọ yìí ṣé bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ lẹ́yìn ni wọ́n gba 1 million lóòótọ́ ń bọ̀ ni wọ́n ti gbọ́ iṣẹ́ orin ó yàtọ̀ sí iṣẹ́ bábà iṣẹ́ orin míì tó fẹ́ ṣe tá a ṣe ń jọ míì ni 1 million tó gbà ó sì lọ fún ṣẹ́ẹ̀kì ó fẹ́ lọ gbowó wá lẹ ti ń ṣe tótótótótó ẹ ti ń tẹnu bọlẹ̀ àbí.
ọ̀gá ìjọ mo ti mọ ìyẹn sálábọ̀dé ẹ kì í sálábọ̀dé. ẹ ṣé mo ti wá gbàbọ̀dé báyìí. ẹ ti ń gbàbọ̀dé. ìwádìí tó ti pè mí lórí fóònù bí sì pé tóun bá ti gbowó báyìí o ọ̀ ń bọ̀ ń bí padà everybody be happy ni bí tí wọn ò rí tí ẹ wọ́n fẹ́ ju tààrà tó kù lọ. ṣé èmi tí mò ń jáde lọ náà nísìn mo ń lọ sọ fún ìyàwó mi ṣọ́ọ̀bù ni pé máa fọ àwọn pọ́ọ̀tù lẹ́ o tún kaba ìṣe o mò ń gbé kaba ìbọn lé. bàbá o ní yóò pè ṣé bẹ́ẹ̀ wà bí ìyọ́ àgbà yín. mo bá ṣe tan jẹ́nì kó o sì mú owó ètò gẹ̀tẹ̀ nísìn kó fi ra epo àlejò bá dé mo ń bọ̀ nísìn gbọ́dọ̀ bá ṣáájú mi dé pè mí pé ó ti dé má lọ jẹun jẹ́ kí n dé bọ́ lọ jẹun ó kù sí lóúnjẹ ni o. aṣọ lórí burúkú ni bọ̀bọ̀ yìí. $1 million. Hello. Wọ́n ti dọ́dọ̀ yín. Ó yá gbé fóònù fún ọ. Hello. Tó ń béèrè ní MC náà ní sọ̀rọ̀. Wọ́n nà ló lé MC. Kí lẹ ló ṣẹlẹ̀? Ẹ mọ̀ wulẹ̀ rojọ́ mọ́ gbogbo ẹ̀ náà ti sọ fún wa. Gbogbo ẹ̀ wọ́n ti ṣàlàyé fún mi. Kí la lè ṣe fún yín? Èlò lẹ ní ó tó yín? 500,000. Operation. Hello. Ẹ wo àwọn ò lè rí 500,000 fún yín o. Ìbá fẹ́ bùn yín lówó nígbà tó ṣe pé bóyá pé ẹ ta nǹkan fún abẹ́ fẹ́ ra nǹkan lọ́wọ́ wa. Hello. Lágbára Ọlọ́run ìdájọ́ owó ńlá lè fún yín 250,000. So ti yẹn iná ẹ̀ lọ́wọ́ owó kún torí ti wa kọ́ lọ́lọ́run ṣe dá yín Ọlọ́run dẹ́yìn lọ́tọ̀ Ọlọ́run dá wa lọ́tọ̀ ni àwọn fẹ́ sóore ni a sóore ni kò jù bẹ́ẹ̀ lọ Sẹ̀fínì ẹ gbé fóònù fọmọ mi ẹ gbé fóònù fọmọ sẹ́ẹ̀ mi ẹ wá 250 fún wọn sọ ti yé ire o ẹ kílé o ó dábọ̀ o. wọ́n gan mọ́ ń drágì nǹkan. mi ò mọ̀ pé bó ṣe sọ̀rọ̀ 500,000 èmi tiẹ̀ fẹ́ sọ pé bóyá kan fún 400. torí pọ́n fẹ́ sọ pírẹ́sàn. ń lọ pírẹ́sàn wọ́n ní ọmọ àwọn nípa. ó nípa. ta ló mọ bí ó ti lọ forí jálé agbọ́n ìwọ ló wá fẹ́ kó lé lórí. èmi náà wá wò pé àkásà àṣàánú wọn àmọ́ bóyá sọ pé. my love my everything my heart desire. ẹ máa ti ń súnmọ́ ju ẹ bọ́ báyìí níbi ẹ sún mẹ́yìn díẹ̀ ni. bébí bùlù ẹ ń súnmọ́ mi ẹ kàn sún sẹ́yìn díẹ̀ ẹ sún sẹ́yìn díẹ̀. kí lẹ fẹ́ ká fún yín a ní barbecue fish. ẹni bàbá barbecue fish ló dáa. ẹ nígbè. ẹ lọ àǹtí barbecue fish. kó sì máa wo Felicia ọ̀rọ̀ wà tí mo fẹ́ kí mi àti ẹjọ́ sọ àmọ́ kò sì sọ ní fìtílà àbí tí iná bá kú. tá bá pọ̀ jù báyìí lọ. ó ti yọ. ajẹun ó kì í rẹ̀ nù ajẹun ọ̀rẹ́ mi. high five. high five. ìwà. excuse wa a ní ọ̀rọ̀ tá a fẹ́ sọ. ẹ lè san yóò bá fún mi. Ó mọ nǹkan èmi àtọkọ mi alọ́rọ̀ tá a fẹ́ sọ excuse wa. ọ̀rọ̀ tọkọtìyàwó bẹ́ẹ̀ ni. mọ lọ ná kémi ọmọ lọ. ó fẹ́ jọ bẹ́ẹ̀ ẹ pẹ̀lẹ́. ó yá ọ̀rọ̀ tí ń pẹ́ mọ́jọ́ òtútù ní ọkọ mi. ẹgbẹ́ báàgì wà láàyè báàgì wọ́n wà. bicycle fees tí ọlọ́wọ́ bàbí rà. wọ́n gbé wa kó tó dé afẹ́sáré sọ̀rọ̀ ni kò lè ju ìṣẹ́jú 5 lọ. ẹ dákun. ọ̀rẹ́ rẹ ni o sì lọ́rẹ̀ ẹ̀yìn méjèèjì. jẹ́ ń gbọ́rọ̀ sáà mọ̀ bóyá wọ́n gan ti ń sojú sí i torí kò yé mi lọ́rọ̀ rẹ̀ ni mo sì mọ̀ dájúdájú bí ṣe ń ṣe òun. ó fẹ́ fọ́kúrì rẹ̀ ni. ó fẹ́ fọ́ ni. bẹ́ẹ̀ ni ó fẹ́ fọ́ ni ṣé mi máa fọ́ ẹni tó sanra báyìí ni èmi ò kó ẹni tó bá sanra jẹ́. jẹ́ gbọ́rọ̀ tẹ́yìn ọkùnrin máa ń sọnù. ọmọ tó bá rí bírú rẹ̀ báyìí tó tún wá tán tó wá fa gbèrán níṣẹ́ ọmọ ìbọn fi kèrè gbèrán lómi. jẹ́ gbọ́rọ̀ jàre wá wò. bó ṣe wà sọmọ tí tó fi fọ́ hand mi pátápátá ó ní bicycle fees ní ìgbọ́rí láyé bicycle fees bicycle. ọmọ ìyàtọ̀ ní bicycle fees ọmọ nǹkan tó tiẹ̀ bó ṣe tèmi o ọmọ àlè lọ́mọ ìjọba ti lè sọ pọ́dọ̀ tájú mò ń bọ̀ wáyé yóò mọ̀ fẹ́ tẹ̀lé mi yóò wá kojú yóò kun gbogbo ẹ̀ yóò wá ṣe bí ìmọ̀kúmọ̀. ó ní make up tí wọ́n máa ń ṣe ni àbó ń ṣe pé nǹkan fún rẹ̀. ó tún ti bẹ̀rẹ̀ ogun sórí nǹkan
sórí ó padà kàbùkù wo bí jáfọ̀rọ̀ tiẹ̀ lẹ́jàre. n tí mo torí ẹ̀ sọmọ pé gbé ọwá ro bíbà ẹ̀ rí àbí mi àti ẹ̀ ti jọ wá ro bí rí mo mọ̀ jẹ́ ọjẹ́ bí ọ̀tọ̀ ni paradise ni bí o paradise ni bí o bó ṣe wà tó bá wọnú bí ọ̀tàn èsì o gbogbo ọmọ tuntun ní yẹn ọlọ́run. kí ló wá ṣẹlẹ̀. sọmọ pé ọlọ́run ti ṣàánú mi báyìí owó ti wà ńlẹ̀ báyìí kò dìgbà tí n bá pariwo kò dìgbà tí n bá palantia lórí ọ̀rọ̀ olówó èdè ní tí mo rò rèé mo wò pé tàbá èmi ti gba àwọn ibì kan síbí kémi àti ẹ̀ka kan jọ́sùn bíi lálẹ́ kò fọ́kúlù mi kí n fọ́kúlù rẹ̀ tó ti yọ. ọgbà yàrá bí. mo gbà o tí mo torí ẹ̀ gbà ni pé ara mi ò balẹ̀ mọ́ ìfẹ́ kó dàbí pé tó bá di alẹ́ ọjọ́ wedding láṣẹ̀ṣẹ̀ máa tún fọ́ra wa jẹ́ àbẹ̀rẹ̀ láti sin lówó ti wà gbogbo tí má dá mo rówó láti fi tán. kò sí wàhálà ńgbà tó lówó ti wà kúkú já mú ọjọ́ wedding ní bàbá ṣe engagement tá a ṣe registry kò sí wàhálà á sì fọ́ra wa bàbá ṣe fẹ́ fọ́ra wa bí ń ṣe làárẹ̀ yọ lọ báyìí àwọn kọ́bọ̀ fọ́lùfẹ́ orí pé ìgbà tó dìbò mi ló tún sọ̀rọ̀ tí ẹ ti ta ń bínú orí mi tọ̀rẹ́ ẹ ti ta so mọ nǹkan táwa ṣẹlẹ̀ jẹ́ ń bá tiẹ̀ jẹ́ ọkọ mi ìfẹ́ mi. mo gbé ayé mi bàjẹ́ wo ti fẹ́ yàwó rí mi ó ti fẹ́ yàwó. sórí tí mo fi ń sí kínní 1733. 1 kilo kìí 1733. 1733. ó fún mi láka nọ́mbà rẹ ní ATM nọ́mbà kí ló tó fẹ́ ATM nọ́mbà. ATM nọ́mbà mi ó ti sí o. ATM nọ́mbà mi 0031 0031 31 00 0031 ṣe ń tó bá wọ̀ nù àkáǹtì mi tó ní sórí burúkú ṣe. ìyàwó tó ń lọ sílé ọkọ. ní kíákíá bẹ́ẹ̀ ni take it easy now. jọ ní sùúrù kí ló ń jó kí ló ń múra ṣe nulẹ̀ náà tí ó ní ẹni tó fẹ́ lọ́wọ́ máa ń ṣẹ́jú sí ní bus stop ni. ọ̀tọ̀ ni mo jí she's right. ẹ̀yin girls ẹ̀yin sùúrù ṣé mo pẹ́ lè wrong ṣá ṣé mo pé ó ní nǹkan tí mo rí lára ọ̀pọ̀ yẹn tó jẹ́ kí n fọ́ fún. ta ló sọ̀rọ̀ ṣé Mújì ló sọ̀rọ̀ ṣé òun wá ìwọ Mújì ọ̀rẹ́ mi stop ṣe bẹ́ẹ̀ ìwọ fọ́ fún yàn ìwọ Mújì ó ti yé wa má jẹ́ ká sọ̀rọ̀ lọ́bẹ̀ rárá má lọ́ngẹ̀. kí lẹ sọ ṣé mo yàn tó ti tó sí mi tí mi gbà fún ṣáàpù. fún mọ̀ pẹ́. àti wèrè àtàsínwín. wọ́n ló mọ yẹn. jọ Mújì ṣàlàyé fún àwọn ọ̀rẹ́ yìí kí ló rí lára bọ̀bọ̀ yẹn gan-an nísìn. tí mo fi. o like the question kó tún sọ fún ẹ lẹ́yìn gbogbo àlàyé tí mo ti ṣe. jẹ́ ìbéèrè náà. ẹ jọ gbogbo wa yìí àmọ́ ọ̀rẹ́ wa ọ̀rẹ́ ni wá adẹ̀pọ̀pá like owó gan. so this guy in question kò ń ṣe Nigerian currency là ń sọ̀rọ̀ nípa èyí o dollars ẹ̀yin girls dollars là ń sọ̀rọ̀ nípa èyí. mo lè jẹ́rìí Mújì ọ̀rẹ́ mi tó já ó yá mo ti lọ. ẹ má sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ẹ dẹ̀ sí sáré George kò yẹ kẹ́ máa conclude bẹ́ẹ̀ yẹn kò dáa ẹ máa gbọ́ tí bùnmi ṣe ń sọ̀rọ̀ jọ ó lè jẹ́ kó fúnra rẹ̀ sọ̀rọ̀ defendant. ó dà pé ní láti mọ ẹ̀mọ́ tẹ́lẹ̀ ṣẹ́rí afẹ́kọ́ ṣe wáyé is every woman's dream comes true. So like it. Yes, I'm serious. Kí ló ṣẹlẹ̀? Oh, kí ni problem? Kí ni problem wa? Anyway, you understand, you are from a conservative world, Shay, and I can see like conservatism is in our blood. Akíkà ọmọ látọrọ ìgbélábí jíjí láti òyìnbó ní bọ́ọ̀lì. Ẹ serious o. Kí ni ìṣòro yín náà? Ó ṣe jẹ́ pé tẹ bá ti róbìnrin tó láì ọkùnrin. Ẹ nítorí owó ló ṣe láìkí o, nítorí igbá ló ṣe láìkí. And it's not like that. Babes, in my own case, my home man must be down to earth. Number one, he must be God-fearing. Yes, ó túbọ̀ dọ̀ ní full understanding of life. Alálàyé Ìlọrin. Kí ni problem? Yes, kí ni owó wà ń bẹ̀? Like mo rí nǹkan tó wù mí lára ọkùnrin, mo dẹ̀ go for him. It's because I like him and ó ti ní nǹkan tí mo rí lára tí mo fi mọ̀ pé yes, he's my own kind of man. So ẹ jẹ́ má bàa mi drag ẹ̀. Ó ti yé wa. Now we understand where you're going now. But
ṣàlàyé fáwọn ọ̀rẹ́ ẹ̀ tájókòó yìí because amúra wa dáadáa láti secondary school way back. Kò dẹ̀ kí ṣàwa ló máa fara pamọ́ fún. She will understand because everything about you has changed. O ò tiẹ̀ kí n ráyè tiwa mọ́. Jọ̀ọ́, Bobo in particularly, ṣó dẹ̀ feel pé ó love ẹ? Yes, of course. Ó love me. Tí ò bá love me, mi ò ní sọ wípé mo fẹ́ settle down pẹ̀lú ẹ. Yes, I want to understand everything about you. And I can't, with the little time that we spend together is real. And I love him. Yes. Oh, now tell me, are you ready to settle down with this guy? I'm really, really ready to settle down with him. And that is fire. Kí ló tún dúró dè? Lẹ́yìn kẹ́ lọ múra. Ẹ jọ̀ọ́ àwa ní reason. A fẹ́ wà maritally raped ní issue tower. Ọ̀gbẹ̀dẹ̀. Yes. Ẹ rọra ìgbéraga. Well, jẹ́ kí n explain fún ẹ. Sórí ọkùnrin tèmi bá máa fẹ́. Mo gbọ́dọ̀ mọ̀ dáadáa kóun náà mọ̀ mi. We have to understand each other very well. Màá mọ̀ why. Bó ṣe wà intelligent, bó ṣe brilliant sí, bó ṣe wà accommodating sí. Because this love we are talking about is beyond physical. I believe you all know that. Yeah. Save me all these points. I'm still a virgin. I want to give my virginity to my husband. Kí ló dé? Rárá. Kí ni? Babes, èmi ni mo ní life mi. Bó dẹ̀ ṣe wù mí ni mo ṣe lè ṣèjọba mi. Ẹ jọ̀ọ́ on to the next thing. Ló kàn. Ẹ jọ̀ọ́. Nǹkan tí mo máa sọ fún ọ̀rẹ́ mi ni wípé I wish you well. Ẹ̀yin ìyàwó òde ni mo ní. Àmì o. Prophetess, èyí lè gbàwájú, lè gbẹ̀yìn. Ẹ jẹ́ àmúbọ̀n. Ẹ jọ̀ọ́ kí ló kàn? Ẹ ṣáà ṣe kíákíá. Ẹ tètè wáyàn book pọ̀ mọ́. Ó má jẹ́ pé wọ́n máa ń ṣe arrange marriage fún yín. Ẹ jọ̀ọ́, nǹkan tó kù báyìí sì ni wípé ká lọ sọ́jà ká lọ wo kọ́lọ̀ aṣọ tá a fẹ́ mú. Now you are talking jare. Èmi fẹ́ sọ jẹ́ ẹ̀wò mo rí style kan lórí fóònù mi fẹ́ fi hàn lórí Instagram. Style kọ́ là ń sọ, kọ́lọ̀ là ń sọ. Méjèèjì náà la máa check. Ẹ jẹ́ ká sọ kọ́lọ̀. Ṣé ẹ̀yin fẹ́ ṣe ìyàwó ni kó ọ̀rẹ́ mi wé wá wá dànù dànù wá wọlé. Information carrier. Information loader. Orin lọ́múlẹ́nu lè kọ́. Ọ̀pọ̀rọ̀ nínú alábọ̀. Kékeré mẹ́rìndínlọ́gbọ̀n ló ń bẹ nínú ojú. Ẹ má má ṣoṣo. Jísòrò MC re. Jísòrò. Ọ̀gá mi. Jísòrò. Ẹ kọjọ́ mẹ́ta. Ẹ wá bá ń yọkọ̀ ìwò. Ẹ ti pẹ́. Mo ìwà yìí mo ṣọ́ọ̀ṣì mo ń lọ ṣọ́ọ̀ṣì. Mo ń lọ ṣọ́ọ̀ṣì ẹ kọjọ́ mẹ́ta. Kí ló ṣẹlẹ̀? Kò ní bàjẹ́. Ọkọ̀ yìí ń fawọ́. Ẹ̀mí ní nǹkan mi ń ṣe ju pé ń fawọ́ lọ. Àwọn máa bá yín wèé mi lọ ṣọ́ọ̀ṣì. Níbo ni ìrẹ́ níwọ̀n ń lọ? Ṣọ́ọ̀ṣì wa yẹn náà ni. Ṣọ́ọ̀ṣì. Mi lọ́nà méjì. Ṣé kò ṣe ṣọ́ọ̀ṣì kan tí mo ti rí ọ níwájú ìta bẹ̀? Ibẹ̀ ni ṣọ́ọ̀ṣì rẹ̀. Múgùn lọmọkùnrin o. Múgùn lọkùnrin yìí o. Ṣé ṣọ́ọ̀ṣì tí wọ́n ń lọ ohun? Ṣé ìwọ rò pé èmi ò ní ṣọ́ọ̀ṣì wọn ò dáa o? Àmọ́ alàgbà yín gangan tí ń ṣe tí tó ṣe olùṣọ́ àgùntàn fún yín lọ́hùn ṣe mọ́tọ̀ ọmọ onífà ni. Ẹ bẹ̀rẹ̀ nìyẹn. Ó dà nílé yẹ ẹ̀ gan wọ́n tún ń gbégún. Ṣé ń tàn án ni? Àná ti bá wọn fọ́ wọn náà ṣe papọ̀ rí ṣé kí n tàn án ni ṣé mo lè tàn án? Àwọn tí ọmọ mi ọmọ pé èmi yìí o memory card tí n bá rí ìní sọ bó ṣe wà nílé bàbá ẹ̀ òun pa ni wọ́n nílé ìyẹ́ ẹ̀ ọmọ eléégún ni wọ́n ó ti gbà kan gbégún gan gidi ní o bó ṣe tó kó gbogbo àwọn oògùn bàbá àti yẹnu ó lọ darapọ̀ máa ń fọ 419 nígbà tá a sì rí tó padà tọ́nu ẹ̀ sí ṣọ́ọ̀ṣì ó ti wà èmi ò ní sọ fẹ́ jù ẹ lọ èmi ò ní kó má lọ ṣọ́ọ̀ṣì báyìí kó fẹ́ lọ bẹ̀ lọ. Ó yá Laska ẹ wá bá mi yẹ̀wò mi ò rárá dá dúró ìdé mi ò sọ fún ọ ni mo ti sọ fún ọ lọ wádìí ẹ̀wò tó tó bá rí bẹ́ẹ̀ kó wá pa mẹ́mórì káàdì ni kò wí. Omi nǹkan mọ nǹkan tó fi easy fún mi láti accept ẹ pé kì í gbọ́ nǹkan tó ń sọ fún mi pé you are for real. I don't know, I'm not sure, like I just want to be sure you are for real. Maybe you should love me, look. Babe, sorry bó ṣe rí mi náà. Mi ní trust kankan fún obìnrin kankan ara àtọ̀.
But me, more reason why it's more called fair. I mean, I love you so much to the extent that I can't do without you. Really? Obviously. Okay, to pass a bit. Sorry. Tibati Ferocasi lowo. Tibati in Badasi US. Emati John Lonnie. I love you. I love you more. So when are you going to meet my mom? Anytime. Even to buy Jenny thing got me mind. Maybe you mean it. Thank you. Thank you for the love. You're welcome, sweetheart. I love you so much. You're welcome. Mommy got to get calm. Are you sure? So, I'll miss you. I'll miss you more. Take care, baby. All right, come on to mommy. Sure. Yes, Bye. Bye, baby. I'll miss you. I'll miss you more. Be careful. See you later. Bye. ẹ pẹ́ kẹ́ tó dé o ọmọ tí mo rán lóúnjẹ mò ń dóde bá ti jẹun tán báyìí kíkan ra fi kíní fọwọ́ mi kí n máa lọ lé ni. ẹsẹ̀ sáà ti parí ọkọ tèmi. mo ti rántí pásítọ̀ ìyẹn alàgbà tẹ sọ̀rọ̀ ń pa ẹ̀yẹn pásítọ̀ tí ọmọọṣẹ́ mi tajọ́ ń ṣiṣẹ́ ń bí tó ń lọ ṣọ́ọ̀ṣì tó ń lọ àṣírí pásítọ̀ yẹn ti tú. irọ́ ni. nígbà tó máa wọnú ṣọ́ọ̀ṣì yẹn báyìí àwọn ìwo àfọ̀ṣẹ́ gbohùn gbogbo ẹ̀ ó ti sá lọ. nínú ṣọ́ọ̀ṣì ó rí mọ́lẹ̀ sínú ṣọ́ọ̀ṣì. inú ṣọ́ọ̀ṣì lórí gbogbo ẹ̀ mọ́. lọ́tàn sọtàn sáwà ọ̀rọ̀ mélòó ni mo fẹ́ sọ tí màá parọ́ ó má tètè pé ìkọlà ṣé mo fẹ́ sọ̀rọ̀ kẹ́ parọ́ ń bẹ̀. òun kàn ti sun kó sun gbogbo wáìlì tó ń kó fún pé kó máa fi parí tó bá fẹ́ sùn kó máa gbogbo ẹ̀ ó ti dá gbogbo ẹ̀. èmi memory card èmi ò mú ti rí mi ò mú ti mọ́ sọ fún mi wọ́n ní pásọ̀ yín èmi ò sọ ti jọ o ọlọ́run mi ti ń sìn wọn àmọ́ pásọ̀ wọn kì í ṣèyàn kan gidi èmi sọ bẹ́ẹ̀ fún. oníjó ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ magician ni gbogbo àṣírí yẹn ló ti tú báyìí. gbogbo ẹ̀ làwọn èèyàn ti mọ̀. wọ́n ti mọ̀ magician ni ó sá náà níbi tó ti mọ̀ ó ti sá lọ sẹ́ẹ̀ ó ti sá lọ. àbúrò ìlú làwọn ọlọ́pàá. àwọn ọ̀rẹ́ tí mo bá mọ́tò yẹn dé. gba ó ní òní lọ sẹ́wọ̀n. mo mọ bí tó lè lọ o mo mọ bí tó lè lọ. mo tún mọ bí tó lè lọ wá fún mi kí ọkọ mi. ok. fún mi kí ọkọ mi. ẹ̀kọ́ ayọ̀ bí sí ẹ̀rọ tí ìtọ́jú náà. Ọlọ́run ló tọ́jú ògbó àmà mọ́mí kódà ẹ̀yà àtọmọ yín ẹ̀ dàbí twins ni. àbí o ààrẹ níbi ni làjọ bífọ̀ nǹkan. ẹ jọra yín gan tó jẹ́ wípé even gbà tí màá kọ́ rí yín gan mo ti ẹ̀ kọ́kọ́ rò pé bóyá ṣé ẹ̀gbọ́n lẹ jẹ́ sí ni. ẹ ló bá díyàn lè yọ máa jọjà rí. ẹ rẹ mà. àfi tó ò dẹ̀ dúró jẹun kẹ̀ kí ló dé. kan tó ṣẹlẹ̀ ni wípé mo ní appointment níbi kan ó dé wà very very important. pẹ̀lú gbogbo wàhálà tí mo ṣe nu lé mi. ṣe lè wá ra àwọn oúnjẹ yẹn mà èmi kan ti miss ẹ o ẹ mọ̀ pé àárọ̀ àwọn oúnjẹ jẹ lọ́hùn yẹn Wednesday mama wa mà máa jẹ ẹ̀fọ́ then pẹ̀lú pando yam or pounded yam ó ti yẹn sìn then mi máa jẹ. o sọ fún mi o ṣe wá ní mi má dà lọ òun tẹ́ pé òun gan mo pọ̀ tẹ̀ wá sí ìbàrẹ̀. Sheriba mi mind láti jẹ àmàlà àti ewédú you know I'm gonna eat everything all the whole African food. Trust me má wọrí ìwọ ṣáà tiẹ̀ tí o sọ fún mi tó bá ti ń bọ̀ so màá ti lọ sọ́jà màá ti ra gbogbo àwọn tinú ẹran oríṣiríṣi yẹn má wọrí wọ́n gbádùn bí mo ṣe train ọmọ mi tó ṣe máa pata sí ẹ lọ má wọrí èmi náà máa ṣe fún ẹ. ọ̀rẹ́ kó àbẹ̀wò wa kó àyọjú sóde kó tọ́jú o ṣùgbọ́n kó tọ́jú mi all right o kò ní nice day all right o take care okay. I saw this for the Kekelis and for the pool. And I saw psych, turn on the microphone.
No, no, no. Ọmọge ó yá gbọ̀n. Mo ní pé ó yá gbọ̀n. Ọmọge ó yá ṣẹ̀ṣẹ̀ṣẹ̀. Mo ní pé ó yá ṣẹ̀ṣẹ̀ṣẹ̀. Mo ní pé ó yá gbọ̀ngbọ̀ngbọ̀n. Ọmọge ó yá gbọ̀ngbọ̀ngbọ̀n. Ọmọge ó yá ṣẹ̀ṣẹ̀ṣẹ̀. I know fit anything to body, I know it. Sumo be low key. Me and you today, I know it. Yeah. And your back said it goes go slow. Okay, I wanna rock ya. I wanna rock your body. I wanna feel your body. I wanna be with you tonight. Love and caress your body. I wanna love your body. I wanna feel your body. I wanna be with you tonight. Love and caress your body. Ọmọge ó yá ṣẹ̀ṣẹ̀ṣẹ̀. Mo ní pé ó yá ṣẹ̀ṣẹ̀ṣẹ̀. Mo ní pé ó yá gbọ̀ngbọ̀ngbọ̀n. Ọmọge ó yá gbọ̀ngbọ̀ngbọ̀n. Ọmọge ó yá ṣẹ̀ṣẹ̀ṣẹ̀. Ẹ̀rọ ó yá ṣẹ̀ṣẹ̀ṣẹ̀. Yeah, I don't like us. You dey pay what? You dey pay low. Me and you we supposed to get down tonight, girl. Yeah, I don't like us. You dey pay what? You dey pay low. Me and you we supposed to get down. Oh yeah, wait. Girl, I want that thing for your waist, and I want that thing to bong bong bong, bong bong bong, bong bong bong. Girl, I want that thing for your waist, and I want that thing to bong bong bong, bong bong bong, bong bong bong. On the beats like so. James Brown, I see you, like so. But you are about girls, yeah. I could take a hose, yeah. Then bong bong bong, push your low shakers, yeah. Then bong bong bong. Ọlọ́jà kìíní bẹ̀ ṣé mo bó ṣe ṣe ni. So tí máa jọ ń gbà yà. Ẹlẹ́gbọ̀n. Bó ni jàre. Ibo lẹ ń lọ nínú òrùn yìí, ṣé ẹ gbé mọ́tò yìí ni? Ẹ mọ́ dá mi ló ń jàre, ọkọ̀ bàjẹ́ tiẹ̀ ni, ó wà nílé mẹkáníìkì ààrẹ, wọ́n bá mi ṣe nǹkan lára ẹ̀ ni. Èbó pò ní ìlú ọkọ̀ mi tàbí ọmọ ọjọ́ mẹ́jọ, dídìrín òsì tí wọ́n bá dàbí àwọn èkó yìí. Tí mo ṣe níbẹ̀ ṣe bí màdá mi ọlọ́yọ̀ ẹ́ńjìnì àti òkun ẹ̀ kúrò mú jẹ́. Àbí wèrè ni ọ ni mo sọmọ tó ṣe sá. Sọmọ tí búbú ṣe sá. Lọ tún kílípà ṣe, èyí kílípà bàjẹ́, lọ tún kílípà ṣe, wọ́n sì tẹ́ ń jẹ́ ẹ́ńjìnì mọ́ lọ́wọ́ olórí burúkú yìí. Ọmọ tí ń jẹ́ sì wà nú ẹ̀ ṣe bí kíni wáyà ló máa ń yọ kúrò. Ṣe sùúrù jàre. Èmi lọ wá ń wọ ẹnu sí. Mo fún sẹ́mi lọ ń wọ ẹnu sí, ọbẹ̀ kú sá. Ọ̀gá mi ò wẹ́nu sẹ́yìn àti máa ń sàwọn àṣẹ báyìí níta gbangba, ó jẹ́ yín ni o. Ṣé ọba jẹ́ mi kan ó lù mí ni mú fún. Ọmọ tí wọ́n tẹ jàre, kọ́lá mi pọ̀. Mú fún tamúrégé jìgá. Èmi lọ ń bá sọ̀rọ̀ náà ń wọ ẹnu sí. Well done. Mo ti bọ́ bò mọ́, kò sí wàhálà ntí ẹ̀. Ẹ máa ní láti ní sùúrù. Sùúrù tiẹ̀ ti ṣe rẹ̀ bí ṣe ń lọ́hùn àdúrà tí mo bá gbà ní kí fóònù rẹ̀ ọmọ kù. Bó ṣe wà yóò padà receive certificate ẹ̀ nù lórí fóònù ni. Tó o bá rí ní orí email ó rí lórí WhatsApp bí mo sọ bẹ́ẹ̀ ó sì lè receive SMS olórí burúkú wèrè ẹ pẹ̀lẹ́ jàre. Ó tiẹ̀ dábẹ́ ẹlẹ́gbọ̀n ìyàwó tí mo sọ fún pé mo fẹ́ fẹ́ lélẹ̀ tí mo sọ wípé a máa ṣe wedding láìpẹ́ yìí. tó lẹ́jọ́ ń lọ sọ́hún. tí mo sọ pé àjọ ń lọ sí Amẹ́ríkà. ọmọ alálùbáríkà sí lọ́mọ yìí Ọlọ́run ní yá yín èso ní yá yín ẹ wo ẹ ń bá ní ẹ mọ̀jọ pẹ́pẹ́pẹ́pẹ́ fúnra yín yóò ó tọ̀hún tẹ́lá ni ó pa. àmì o bébì. ọmọ dáadáa èèyàn gidi lòun náà o so ti yé ẹni rẹ pàdé ẹni rẹ ni o
ẹjọ́ wà pọ̀ kẹjọ lẹ̀pọ̀ náà ni o so ti yé yín ẹ mọ̀ pé mi èé mọ̀fò tọ́ bá níta ló sọ bẹ́ẹ̀ ní memory card ẹ pẹ̀lẹ́ ẹ kó yọ sí mi bí ọwọ́ rọ̀ lẹ́yìn tí ẹ kò sí wàhálà má yọ sí. Memory card, memory card. Wá last word ni mo ask for the fuck anything. Mo gbọ́ pé in 5 days kó o fẹ́ kó àwọn olórí burúkú ẹ̀ lọ sórí ilẹ̀ yẹn. Ilé tó fi ṣe ti bàbá alábàbà tiẹ̀. Ó lọ pé ilé ló ń bá ìtàn tẹ́lẹ̀ àná. Ṣọ́wárí mi ò wá ní fún ìpolúkọ gbàjà lájà ẹ̀ ní 5 days. Mo fún ẹ ní 3 days. Tó bá bí já ẹ̀ dá, tó bí bá bá ẹ̀ dá, tó gbogbo ẹbí yín dá. Wọ́n lọ sórí ilẹ̀ tí mo bá ní 60 years síbẹ̀. Olórí burúkú yẹn agbègbè. Wọ́n ta ló sọ pé ilẹ̀ bàbá alábàbà yìí. Ọmọ àti díẹ̀ ṣé wọ́n sọ fún ẹ ni? Ó dẹ̀ pọ̀ tó sọ̀tọ̀ fún ẹ. Wọ́n sún gbà tó sọ fún ẹ. Èmi ọmọ rẹ̀. Ìwọ ọmọ rẹ̀. Onídàá fún ọmọ rẹ̀. Apàṣẹmúkàrẹ èyí wù mí Jagunlabi sinimá titun ló tún gbé jáde Jagunlabi làkọlé èyí ó lè lálejò Kàrẹ àti fíìmù bọ́ọ̀ṣì ọmọ tó kúrò tí wọ́n rán lọ sójú ìjà òde o àwa ò mọ̀ o kí òde o àwa ò mọ̀ Jagunlabi sinimá yẹn rèé o àgbálẹ̀tù inspirational marketer Toymax Films Holding ló gbé jáde. Sinimá titun Jagunlabi ìjẹ́ tí bàbá tọmọ kó máa làálàá ni wọ́n máa ń wí o. nílùú bá kan lu ọ̀gángan bí tí wọ́n ti padà láwọn fi mọ̀. lọ́jọ́ tí ìlú méjì dìde ogun síra wọn. Jagunlabi ni wọ́n wá kiri. ọmọ burúkú tó ṣe kojú jà. Jagunlabi àtolúgbòkú tí gbọ́nà kankan. àtòfiṣẹ́ ogun náà Jagunlabi ọ̀pá kúrúkú yá jẹ́ bàánà. bí òde kóde ni wọ́n wí. wọ́n ní bí òde má ìpàdé dọ̀run. Sinimá titun Jagunlabi action packed movie tó kọjá àfẹnuròyìn. a movie written produced and directed by Apàṣẹmúkàrẹ èyí wù mí starring Bímbọ́ọ̀sì Múkàrẹ Múkẹ́ẹ̀tì Múyìdínà Ọládàkọ̀lálá Yínká Quadri Ọláìyá Igwe Àwùfẹ́ Afọláyàn Àfíù Balógun Peter Fatomilola Oyinda Ọládẹjọ Máìtìmùkú Gbílé Ṣúgà Bùkọ́lá Fágúyì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nínú sinimá titun Jagunlabi agbáragbá sinimá tó kọjá àfẹnuròyìn àwọn tó wò ní ẹgbà bẹ́ẹ̀. ó ti jáde ẹ̀ tètè lọ́ra tiyín o. mọ̀ pé dáa fún ìyàn o. àbẹ́ mo sì rántí ìgbà tẹ wà tẹ́ ẹ̀ tí ì lọ ọ̀dà ṣé dáadáa lè dé gbogbo àwọn ọmọ òyìnbó ń kọ́ ń bẹ̀. àlàáfíà ni àlàáfíà ni. ẹ wò mo ṣe mọ̀ pé lẹ́nu ọjà ò sí ṣùgbọ́n ọkàn mi ti balẹ̀. ìkọ́ kékeré ni mo fẹ́ rí MC ṣó wà lára wọn. wọ́n ti jẹ́ sí ajá wọ́n sì kiri lọ wọ́n ṣe máa ń rìn lọ nìyẹn wọ́n àìsílẹ̀ náà ti gbọ́n pátá wọ́n rìnrìn jà ní àtọ̀gá àtọmọ̀jẹ́ wọn sí ilé pé kò sí. mo dẹ̀ fẹ́ rí wọn fún kan tó wà very important. ìyẹn dalẹ́ àbí kẹ́ padà wà lọ́la kí má lọ gbàgbé mo gbọ́ wọn lè fẹ́ ṣègbéyàwó wọn sọ fún wa wọn sọ ni. ẹ̀yin náà ti gbọ́ òótọ́ ni wọ́n sọ wọn purọ́. ṣé ẹ ti wá rẹ̀ ń tẹ fẹ́fẹ́. of course mo ti rẹ́yìn tí mo fẹ́ fẹ́ ó yẹ kẹ́ ẹ mọ Mújì náà. Mújì. ṣé Mújì kan náà. Mújì kan náà èèyàn tí mo fẹ́ fẹ́ nìyẹn. Mújì ẹ má bínú torí Ọlọ́run o ṣé ẹ sì ti lọ bẹ ẹ sì lọ wò ẹ ti gbogbo kọsẹ̀ jáyé Mújì. Not really though but mo máa ń follow ẹ lórí social media platform so ó dẹ̀ jẹ́ kí n mọ̀ wípé ọmọ gidi ni Mújì. inú mi á máa dùn bí èèyàn bá gọ̀ tó tún fẹ́ gọ̀ lọ ẹlòmíì pé tọ̀ ẹ̀yin náà gbà ń bẹ̀ ṣé social media òun yẹn ni pásítọ̀ àbí wòlíì àbá àfa àbí babaláwo tẹ́ fẹ́ lọ bá Mújì ọlọ́kọ méje Mújì sẹ́yìn ò tí ì gbọ́ ni. ọlọ́kọ méje kò yé mi ṣé ọkùnrin méje ló máa ń fẹ́ ni at the same time àbí kílẹ̀. ṣé ẹ rí bẹ́ẹ̀ ṣe wọn Mújì yẹn ìyá rẹ̀ wà kí alẹ́sínẹ́sì nígbà tí ìyá ẹ̀ bí ni bó ṣe jábọ́ lórí báyìí pa àpá tó wà lórí ẹ̀ yẹn ìkókó ni o wọ́n wá ní pé bó ṣe wà yẹn ọkọ méje báyìí ló máa kú lé Mújì lórí mẹ́fà ti kú ó wá wọ́n tó fẹ́ fi ṣìkejì pé tọ̀ gbára sọkùtẹ́ báyìí ti fẹ́ tán ní ìsìn
òdìgbére o mi gbàdúrà kẹ́kù o dá láríra. Mr. Cardoso so ìkọ́tẹ̀ ìtura láti sọ ni wípé èmi ní ọkọ keje tó máa. èmi ò sọ bẹ́ẹ̀ o àwọn ọlọ́kadà kájí ọ́sá wà ní kí mo sọ pé ẹ má fẹ́ Ọlọ́run ó so yín pọ̀ o Mújì ọlọ́kọ méje 1 to 7 ẹ sáà mú nǹkan bẹ̀ wíìlì ẹlẹ́ fáwọn ẹbí yín. So mọ́mí ẹ̀yin àtọmọ yín ẹ̀yin try láti strategize láti fi mí rúbọ so that ọmọ yín máa lè leave. èmi ọ̀rọ̀ tó ń sọ yìí ò yé mi o. ọ̀rọ̀ tí mo sọ ò yé yín báwo ló ṣe máa yé yín kí lẹ̀ ń sọ lẹ́nu tí ò dùn rárá yìí. èmi ọkọ kìíní kú ọkọ kejì kú ẹlẹ́kẹta kú ẹlẹ́kẹrin kú ẹlẹ́karùn kú ẹlẹ́kẹfà tún kú. No, I am the 7th person. Bó ló ti ń gbọ́ ògbó kátikàti. Ẹni afẹ́. You are nothing but a fool. No, you're not a fool. I'm thinking of so. Ẹni gbogbo international exposure mi. Mo tún fẹ́ kó sínú trap. No, mommy. Forgive me. No. Ṣé mo pé èèyàn burúkú ni ẹ ṣá? Rárá. You are your mom. No. Afe, kí ló ń sọ? Kò yé wa. If I take life me, you guys wanna kill me, right? It's not possible, Afe. No. Kò possible. Kò rí bẹ́ẹ̀, kò rí bẹ́ẹ̀. Ìkọ́ tí mo sọ yẹ, kò yé yín kò yé wa ti yá ẹ, àbí? Tó bá tutù sọ, tí bá fún ẹ nígbà tí, wà máa ṣá star lẹ́ni. Afe. dúró ọ̀rọ̀ ìgbà sùúrù gbogbo nǹkan tó ń sọ yìí èmi ọmọ bí tó ti gbọ́ ogbó kátikàti pé ìwọ Mújì ó jábọ́ lẹ́yìn mi ó dòódì Ọlọ́run ní jẹ́ kí n rírú ẹ̀ ó ń ṣe ọmọ tèmi ò jábọ́ omi ò níbi tó máa ti jábọ́ o. ṣé màmá parọ́ fún ẹ ni ó jábọ́ lẹ́yìn mi ọkọ mi ní sùúrù ó jábọ́ lẹ̀ ọlọ́mọ ọmọ bí tó ti gbọ́ gbogbo ọ̀rọ̀ tó ń sọ o ìwọ fọkàn àgbàlẹ̀ kò sí ọkọ̀ àwọn tó ń fún ní information burúkú òun ló mọ bí tó ti gbọ́ ìwọ Ọlọ́run máa ṣe ní rọrùn Ọlọ́run máa kó sínú ayé ẹ̀ ní sùúrù ní sùúrù ní sùúrù. Mama feel like we should problem for me. We are jail. Jẹun díẹ̀ now. Bọ̀ Mújì, ó dẹ̀ jẹun díẹ̀. Báwo ló ṣe ń ṣe báyìí látàárọ̀? Mo dẹ̀ sọ fún ẹ o. Ọkùnrin. Ṣorí ibi tó bá ẹ dé báyìí sìn. He is my kind of man. Ṣé bó rí rẹ̀ ń sìn? Kémi bá ń sọ ń sìn, ẹni pérépérépéré tí lọ láti pọ̀jù. Tọ́rọ̀ ọkùnrin, èjìká báyìí ni mo fọwọ́ sí, tó bá ṣe kí torí mọ́ ìwà yẹn, ṣé wọ́n dàbí àkùkọ adìyẹ. Ṣé tí mo rí tó máa fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ obìnrin, wọ́n máa pẹ̀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  báyìí ni. Wọ́n bá ti dàgbọ́ ọmọlẹ̀ tó báyìí, ó parí. Wọ́n ò tiẹ̀ ní bojú èyí, wọ́n wá lọ́tí wọn ni. Bẹ́ẹ̀ lọ́rọ̀ ọkùnrin ṣe rí. Èmi, lọ́ọ̀vù, kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Lọ́ọ̀vù kọ́, lọ́ọ̀sì ni. Ẹlẹ́ ọ̀rẹ́ mi ó máa jẹun ní o. Ó ti ń bàrà jẹ́ jù. Afẹ́ ò tí ì fọwọ́ kan mi. Kò ṣe pé bóyá mi àti ẹ ti ní ìkókó pọ̀. Kí ló wá ṣẹlẹ̀? Kí ló dé tó ṣe báyìí fún mi? Ní sùúrù Mújì, gbogbo wa la wà right. But lákọ̀ọ́kọ́ tí ìfẹ́ bá dé, ó máa ń kọ́kọ́ ń ṣèyàn bí di pé nǹkan mi ló kọ́ ló yàn. A kọ́kọ́ wá sí orí èèyàn. A máa bọ̀ gẹ̀rẹ̀gẹ̀rẹ̀, a wá sí ọkàn èèyàn tó máa fi gba gbogbo ara wa kan. A wá máa gbé wa lọ báyìí sí èbúté odò. Sórí ibi tó jẹ́ sí báyìí, oko parun báyìí ló wà báyìí sìn. Èyí tó ti ṣẹlẹ̀ sọ́rọ̀ ẹ̀ wáyé, Ọlọ́run ò ní jẹ́ kó já sí destruction. Tẹ́ bá mọ èèyàn tí Afẹ́ ti introduce mi sí. Tẹ́ bá mọ ibi tá a ti jọ lọ. Kí làwọn yẹn fẹ́ máa béèrè lọ́wọ́ mi? Kí ni mo fẹ́ máa sọ?
Níbo ni kí ti bẹ̀rẹ̀? Ẹ̀rí nǹkan tí mo rí ni. Calm down. Then too bad. Try mom bed. Àfẹ́ ti pa mí. Pẹ̀lẹ́. It is beautifully said that follow your heart. Love is sweet. Obey your heart. But you fail to realize one thing, that you have to balance the equation of love. Tí o bá dọ́gba kò lè jọra mu. Ṣó ti rí nsìn? Ṣó ti rí ọ̀rọ̀ ọkùnrin báyìí sí? Ẹ wo mi gbo pàdí mi. Mi ò ní bí tí mo fẹ́ sí ẹ sí o. Má torí ọkùnrin kan ṣe ra ilé ṣe. So oúnjẹ yìí ń sìn. Má farabalẹ̀ má feed ẹ. Ṣó ti gbọ́? Ṣùgbọ́n òǹgbà tàdé ń pè léyìn náà tí ò dé gbé kọ. Ibo ló fi fóònù sí tí ò gbé ọkùnrin mà burú ọkùnrin ò lọ́rùn. Ẹ ní sùúrù gbogbo nǹkan tá a kàn ń sọ látàárọ̀ yìí èmi rò pé bóyá ó dẹ̀ gbọ́n kankan níbì kan ni o. Àfẹ́ ògbọ́n kankan mi fi kọ́kọ́ pamọ́ fún. Gbogbo nǹkan tó yẹ kí n sọ fún ni mo ti sọ. Kò sí nǹkan tó fẹ́ gbọ́. Àfẹ́ ní kí n má gbọ́ òun mọ́. Ó ní pé mi ní future. Ó ní pé kí n yọ̀ǹda òun. Mo ní mo ti fẹ́ bẹ́ẹ̀. Fuji, calm down. Wo. Jẹ́ kí n ṣàlàyé. Kọ́ mi farabalẹ̀. Má máa para ẹ̀ sí wa lọ́rùn. Àwọn akọ́rọ̀ màá ní ká fẹ́ lọ. Mo ti ń bẹ̀, má jẹ́ kí n take it personal o. O ṣe máa take it personal, kí ló dé? Moji, you know what? Calm down. Wàá jẹun sí, wàá lọ fresh. Àmà wá ra ẹ̀jẹ̀ street. Àgbé ẹ̀ jáde. Afẹ́ kí ni? Afẹ́ kọ̀. Ṣé ibẹ̀ ṣe ń wò mí yìí? Etí ló ń dùn mí o. Ṣé ní gbogbo ọpọlọ mi? Kò sí kankan tó ṣe mí lọ́pọlọ o. Orí mi ò dàrú. Mo kàn tí mo ṣe. Ṣọ́rọ́ ọjọ́ Jímọ̀ tí wọ́n sọ yẹn, ọmọ yẹn 500 ló fún mi. Nígbà tó di ọjọ́ Monday, ṣé wọ́n pé jọ mẹ́ta ni, ó tún fún mi ní 500. Ó di 1,000. Nígbà tó di ọjọ́ Wednesday, ó fún mi ní 1,000. Ó di 2,000. Owó tó dáa fún mi lọ. Kó lọ́jọ́ ń sọ, nǹkan tí mo sọ ní sí pé mo ti dá 2,000. Mo á yá mi ní 3,000 sí, á jẹ́ 5,000. Tájọba wa parí, wá jọ 3,000 tí yín kúrò. Ọmọ ẹ ló sọ fún ẹ pé mi gbowó. Kò sọ bẹ́ẹ̀. Èmi mọ̀ pé 2,000 ni mo dá. Ṣé ń gbọ́? Ẹ máa fún mi ní 5,000. Ẹ máa fún mi. Tóṣù bá ti parí, ẹ máa jọ 3,000 kúrò. 2,000 tó dá yẹn ní sí. Tí ọmọ ẹ dá fún mi, ó fẹ́ fi ya 5,000. Tó bá ya 5,000 oṣù bá kójú tó parí wá san. Máa san. Kíkọ̀ fi tún fi rajà ẹ pé búrẹ́dì méjì ló. Èmi ò mọ̀ pé kan tó. Ọ̀yìnà irú kí gbogbo eléyìí irú kí leléyìí. Wo the here you talking is not respond talk later. Irú kí leléyìí owó mi ò pé owó mi kò pé. Owó ẹ̀ ta ló gbà lọ́wọ́ ẹ̀. Èmi ò sáfẹ́ gbogbo eléyìí. Kí ló ṣẹlẹ̀. Ṣebí mo dájọ́ fún ọ owó mi ṣe wá di pé owó mi ò pé báyìí. Ṣé bí wọn fẹ́ gbélé yìí o. Ṣé bí 2,002 lo 2,600 lówó tó dá lọ́wọ́ mi. Bó sísè ọ̀yà ká. Ọ̀dà eléyìí rè méjì wọ́n jọra wọn báyìí. Eléyìí náà méjì òun náà jọra. Eléyìí náà méjì òun jọra. Ó sì jẹ́ eléyìí nìkan ní òpè méjì báyìí òpè méjì. Ṣé òun nìkan nìyá rẹ̀ bí ni kí ló dé? Gbogbo owó tó dá fún mi jẹ́ 2,600. 2,600 náà ni mo dẹ̀ fún ẹ. Original. Kò yé mi lè ṣe. Kò pé ẹ̀kọ́ wa. Ẹ wo ẹ má dàrú mọ́ lójú owó mi ò pé o. Kó lè dà ní. Owó tèmi ò pé o. Ṣẹ̀rẹ̀lẹ̀ 100 naira ni. Báfi sí ó di 200. Eléyìí sí ó di 400. Eléyìí ó di 600. Eléyìí sí ó di 11. Eléyìí sí ó di 26. Ṣẹ̀rẹ̀lẹ̀ ìkòkò tẹ̀ ń rí yìí. Ṣẹ̀rẹ̀ ẹyọkan eléyìí tó dúró ẹyọkan eléyìí. Òun ni méjì eléyìí. Kò yẹ yín. Ó ti jẹ́ 2,006 tó dá fún mi. Ẹni sùúrù yẹ kí make it easy fún yín. Original mọ̀. Ẹ má kọ́wọ́ mi lọ. Irú wa láwọn ilé ìgbà yìí. Original èmi ò ní dájọ́ mọ́ o. Mi ò fẹ́ kí ọkọ mọ ṣe kiri fún mi o. Kí ọkọ mọ dájọ́ mọ́ kọ́ mọ dàrú mọ́ lójú o. Ṣé ti rí ṣẹ́rẹ́ ẹyọkan mo ti bá pín sí méjì. Ó yá ẹ wá jẹ́ ká jọ kákẹ́rì. Ṣé pé 1, 2, 3. 2,200, 2,400, 2,500, 2,600. Eléyìí wá ń kọ́. Èmi mo ní mo ṣe. 2,600 lówó ẹ̀ tó ti yẹ bó ṣe rí bó ṣe ń wò mí yìí. Mo mọ̀ kan tí mo ṣe o tó ti yẹ sí mọ́dájọ́ lọ́ọ́ mi mọ́.
ṣó ti yé because wọ́n lè sọ mí dídà bẹ́ẹ̀ ṣe dà ṣó ti yé yìí nítorí pé tẹ́mi ò bá kàwé mo kọ́ pọ́ lórí mi o olórí kan ló kan o oníbẹ̀ mi ò kàwé mo kọ́ gbọ́n orí mi o ẹ̀kọ́ la gba ọgbọ́n orí mà ló jẹ́ bàbá o ọgbọ́n orí mo lò o èmi ò kàwé rárá o bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi ò kàwé o mi ò kàwé o mi ò kàwé o kọ́ńtà lè sọ̀rọ̀ lórí jìnnà alájọ mi ò kọ́ àjọ lẹ̀ ní o kó má dájọ́ lọ́ọ́ mi mọ́ kó má dájọ́ lọ́ọ́ mi mọ́ original ẹgbẹ́ ni sọ́hun. ẹ máa lọ wàhálà yín gan pọ̀ ẹ má rà ẹ máa lọ ẹ pọ̀ sókè rajà ọlákòókò. Mojí ò ṣẹ̀mí ara àtọ̀ kò ṣẹ̀mí èmi fún ara mi ni mo decide wípé mi ṣe mọ́ ẹ̀yin gbọ́ ẹ sọ fún mi tí egun ẹni bá ń jó tẹ́lẹ̀ tó bá lóun ò jó mọ́ bàtà ló fẹ́ mú ní sí. ọkọ afẹ ẹ má wò lè jẹ káká wá kà sẹ́yìn mi it is obvious pé tí egun ẹni bá ń jó tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá wá sọ pé òun ò jó mọ́ nǹkan kan ṣẹlẹ̀ ni so nǹkan tó ṣẹlẹ̀ yẹn gangan làwa rí yín fún a fẹ́ bẹ̀yìn kẹ́ torí Ọlọ́run ẹ bá wa dáríjì ọ̀rẹ́ wa whatever bí ìdèmí ò sí ẹ̀kẹ́ ẹ̀ láti mọ̀ ẹ ṣàbà wa dáríjì kẹ́ ẹ̀ lè jẹ́ kí ẹ máa ṣe bí ẹ ṣe ń ṣe pẹ̀lú torí Ọlọ́run ṣe gbọ́ ẹ jọ̀ọ́ we are here on our behalf please. ó dàbí ẹni wípé ọ̀rọ̀ tí mo sọ látara òye yàrá ṣá ṣé mo gbọ́rọ̀ tí mo sọ yìí ọ̀rọ̀ ẹ̀mí ni but ẹ̀yin ẹ̀ lè understand ṣé yìí máa gbàdúrà wípé kẹ́ ẹ ní irú èmi báyìí kó kú ní kékeré. ẹ wo bí ó ṣe wà yẹn ó ní tẹ́ẹ̀bà ti fẹ́ òun máa para òun ni ọ ní ìdẹ nífẹ̀ẹ́ kẹ ló kó èèyàn lọ́rùn. ó ló máa para òun dànù ẹ̀yin gbẹ́ sọ fún mi ṣé àtìgbà tí mo ti fi mú jinlẹ̀ ṣó máa sọ fún mi wípé òun ò ní ọkùnrin kankan tó ń bá jáde ni àbí máa sọ pé òun ò ní ẹ̀yàn kankan tó ń dé ti tẹ́lẹ̀ even kó tó mí tèmi fún ara mi. well ọ̀npọ̀ afẹ́ ever since tó ti mí tìyín ó rò pé òun ti rí olólùfẹ́ òun ni òun ti rí ẹni bí ọkàn òun. interesting. ẹ má ṣe báyìí fún ọ̀rẹ́ wa. ó dàbẹ̀ ni wípé gbogbo ọ̀rọ̀ tí mo sọ látàárọ̀ bó ṣe ń gba etí ọ̀tún yìí wọlé òun ló ṣe ń gbà tẹ̀sí tó sì jáde. ẹ má bínú ṣé ẹ ṣe máa wà ń bí báyìí in the next 4 to 5 hours. 5 hours. ẹ gbọ́ mi dáadáa etí yín ò di ó ní nǹkan tí mo fẹ́ lọ ṣe but time tí mo dárúkọ fún yín ó wà important ju ọ̀rọ̀ tẹ́ ẹ sọ fún mi lọ màá join yín very soon ẹ má bínú. Bàbá yẹn máa ti lọ. What is that rubbish? Tí o máa ń ṣe pé ẹ̀ tó lórí o máa ní fìlà o. Ó ṣe ẹranko àìlọ́bẹ̀ èmi. Ìṣòyìn ló máa ń tọwọ́ ẹni bẹ́ẹ̀ ṣáà níwèé. Tí o bá jẹ́ bẹ́ẹ̀ ni, kí ni dáńkù yìí? Ṣé ẹ mọ bátìrì Tiger? Bí tí wọ́n bá kó méjì lè ra wọn bẹ́ẹ̀ ló ṣe rí. Ó wá fà wá sílẹ̀ sórí ìjókòó ṣáwa sì máa lò tó 4 to 5 hours òun bọ̀. What an insult. You can imagine. Ó ga ọ kí ni nǹkan táwọn ọkùnrin yìí máa ń prove náà. Ego ni ọ kó jẹ́ nǹkan tí ó wà lábẹ́ ṣòkòtò wọn, that thing between their 2 legs ọ kó jówó. Owó. Yes. Owó. Kó go to hell pẹ̀lú owó ẹ̀. Mo ní ṣẹ́ mi lọ́wọ́ man ẹ ti gbàgbé ni mi ò ń ṣọ̀lẹ̀. Èmi náà ní ṣọ́ọ̀bù tèmi náà. So what is he trying to prove gan? Kò tiẹ̀ yé mi. Àwọn àdáwà jẹ́ kò bí ìmùmú àwa ń wò tí ò bá jẹ́ pé máa ṣe o mo jí ló fa o anyway ẹ jẹ́ àkó mi báyìí. bó mi á fà lórí ti ìgbéyàwó tó lọ fẹ́ sí. nípa ọ̀rọ̀ wẹ́ẹ̀dì tí mo sọ fún yàrá ẹ wo ṣẹ́rí bẹ́ẹ̀ ṣe ń rí mi ní pàpàdà sábúrọ̀dù mi ti cancel gbéyàwó. Bíi ti bò. Mo ti cancel ẹ̀
ìwà tí àwùjọ ń lọ ẹ lọ sí lọ àbíbò. èmi nìkan ni o òun ò tẹ̀lé mi ara tọ. ẹ ti dájọ́. ẹ̀gbọ́n ṣe ti rí kan tó ṣẹlẹ̀ ní wípé tí bá gbọ́rọ̀ tí mo gbọ́ nípa wọn yẹn tẹ́yìn gbogbo fún ara yín bá gbọ́ kò ń sọ̀rọ̀ kékeré o ọ̀rọ̀ tó lè la èmi lọ ni. lórí ọmọ tó fẹ́ fẹ́. lórí ọmọ tí mo fẹ́ fẹ́. kí ló gbọ́ ń pa ẹ̀. wọ́n jẹ́ kí n mọ̀ wípé bọ́mọ yẹn ṣe wá yẹn wọn lọ́kọ́ máa ń kú lórí ẹ̀ ni wọn lọ́kọ́ ẹlẹ́kejì ti kú lórí ẹ̀ rí ẹlẹ́kejì ẹlẹ́kẹta ẹlẹ́kẹrin ẹlẹ́karùn ẹlẹ́kẹfà èmi wá ní ọkọ ẹlẹ́keje ẹ̀yin náà wá wò ṣé mi tí mo jàjà lọ sí ìlú òyìnbó tí mo lọ struggle tí mo wá dé padà kí n wá ṣọ́kú lójijì. ayé ọmọ ayé èèyàn èèyàn àbìdí yan ta ló sọ orútàn bá ń fún ọ lórí ọ̀rọ̀ ọmọ. bọ̀bọ̀ tó wà ní ẹgbẹ́ ṣọ́ọ̀bù yìí ló sọ fún mi. bọ̀bọ̀ wò ní ṣé tí ń lọ ata àbí ìyá tí ń lọ ta. Kàsó. fẹ́lẹ́fẹ́lẹ́. fẹ́lẹ́ ọgán ló sọ fún mi. fẹ́lẹ́ ló sọ fún ọ pé ọkọ ń kú mọ́ ọmọbìnrin lórí pé ọmọ kẹyìn ọkọ kìíní ọkọ kejì ọkọ kẹta tó bí lórí ọkọ kẹfà ìgbé wọlé lẹ́ẹ̀keje ìwọ sì wàá fẹ́ kú ló fẹ́ rọ́ àbí kò ní dáa fún fẹ́lẹ́fẹ́lẹ́ olórí burúkú ni fẹ́lẹ́fẹ́lẹ́ tó yẹ pé òun gan tòsí ọmọ ń tòsí ọmọ ń wo ọmọ ń bojú ẹ̀jẹ̀ ni o ọmọ ń fẹ́ ni o èmi gan mo ṣe jókòó yìí ṣé kí n mọ́ tán mo ti gbé súnmọ́ ọmọ láìmọye ìgbà kò fẹ́ mi nì tó bá yẹ kó o sọ pé ọmọ ń bú yẹn o ẹni tó bá kọjú ẹnu ọ̀fẹ́ sí o ń bú o mo lè gbà àmọ́ ti pé bóyá ọkọ̀ ń kú mọ́ lórí oyún bàjẹ́ ni o ọkọ̀ kankan ò kú o ọmọ ọlọ́mọ ò tí ì lọ ọkọ̀ kankan ní débi tó ọmọ kankan ò kú o ọmọ pé mẹ́mórì káàdì ni mí nítorí o bá gbọ́ lẹ́nu mi gbà pé inú ọblọgátà mi ló ti wá gbà pé inú ọblọgátà mi ló ti wá o má jẹ́ kẹ́ni kankan bọ́ ọlọ́kàn jẹ́ lórí ọ̀rọ̀ ọmọ o ojú ọ̀nà ló wá o lọ fi ọmọ gidi ni ọmọ alálùbáríkà ni o kì í sọ ọmọ tó ti bà gbogbo ẹ̀ jẹ́ o kì í sọ ọmọ tó ti bà gbòòrò jẹ́ kó tó wá ṣẹ̀ṣẹ̀ fẹ́ mọ́ ìfàbọ̀ sílé ẹnìkan o ọmọ gidi ló fẹ́ rí fẹ́ ń o. ẹlẹ́gbọ̀n ṣé ọ̀rọ̀ tẹ́ ń sọ fún mi yìí ṣòótọ́ ni ṣá. ṣé mi fẹ́ parọ́ fún ọ ni àbí fẹ́lẹ́fẹ́lẹ́ kọ́ lọ àbáyé fẹ́lẹ́fẹ́lẹ́ fẹ́ bàjẹ́ ni àbúrò ní kúkú ni fẹ́lẹ́fẹ́lẹ́ ni ṣé kẹsẹ̀ fẹ́ fẹ́lẹ́fẹ́lẹ́ fẹ́ ya wèrè fẹ́lẹ́fẹ́lẹ́. ẹ kú jókòó ma. Mújì mi kọ́ ma. Mújì my dear. Mo fi Ọlọ́run bá bẹ̀ yín. Ẹ má bínú sí mi pẹ̀lú gbogbo bí mo ṣe react ní last time yẹn. Gbogbo kan tó ń ṣẹlẹ̀ yẹn kò kí ń ṣe intentionally. Títorí ọ̀rọ̀ tí mo gbọ́ ni òun ló fà á tí ara fi ta mi tí mo fi sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. Kàsó ló sọ fún mi wípé ọkùnrin máa ń kú lórí ọmọ yìí kan tó fà á nìyẹn tí mo fi react bẹ́ẹ̀ yẹn. Dúró Kàsó ọmọ burúkú yẹn ló sọ fún wọ pé ọmọ tèmi jábọ́ lẹ́yìn mi ìwọ náà dẹ̀ gbàgbọ́. Mọ́mí ẹ ní blame mi ẹ mọ̀ wípé mi gbé nílùú yìí abroad ni mo base sí so mi lè mọ bó ṣe ń lọ bíbá yìí. Ṣẹ́rí ẹjọ́ nítorí Ọlọ́run ẹ dáríjì mi anything tó bá ti lè wú kí n ṣe ẹjọ́ mo fi Ọlọ́run bá bẹ̀ yín ẹ dáríjì mi ọpẹ́lọpẹ́ memory card tó ń gẹrun ìyẹn ló wá sòótọ́ ọ̀rọ̀ fún mi. ìgbà ilé mi náà ṣe wá realize mistake mi. Wá jẹ́ kí mi sọ ọkàn fún ẹ sórí ọmọ tèmi Mújì yìí kò jábọ́ lẹ́yìn tèmi o ẹlẹ́dàá mi kọ́ Ọlọ́run ò dẹ̀ ní jẹ́ kí mi rí nǹkan tí Mújì máa fi jábọ́ lẹ́yìn mi. Kàsó àbí Kàsú tí wọ́n ń sọ yẹn ṣé mo kó ti da ẹnu ìfẹ́ kọ Mújì rí bó ṣe wà yẹn. Oh now I understand torí pé ọmọ mi ò gbà fún Kàsún ló fi sọ ìyẹn fún wọ ìwọ náà dẹ̀ rèé bó ṣe rí ẹ ìwọ náà ò accept pé nǹkan tó sọ fún ẹ yẹn o bẹ́ẹ̀ lórí o bọ́jẹ́ èmi tún máa san ọkọ fún ẹ ń sìn sórí bí ìlú wa ìṣe rí bó ṣe tó yìí mo lè fi kò sí nǹkan tí mi ò lè fi fògùn ẹ̀gbá rí kò sí ẹni tó ti rí ìwòwò ọmọ mi rí kò sí ẹni tó lè bá mi sọ bóun ti rí ìwòwò ọmọ ìrí bó ṣe wà yìí because ọmọ mi ni kò sí nǹkan tó máa fi ń pamọ́ fún mi ó dẹ̀ wá rí ìwọ nìyẹn ó ti bìlíwì pé òun ti rí yàn Kàǹsún àbí Kàǹpó lẹ́ ń pè ó wá sọ̀rọ̀ fún ẹ ìwọ náà wá gbé ara ẹ wá síbí báyìí ó ń da ọ̀rọ̀ lẹ̀ kò sí nǹkan tí mi ò sá tọ́jọ́ yẹn kò sí bí mi ò ṣe bẹ́ẹ̀ ó kàn ṣáà bí o ṣe ń tutọ́ báyìí ló ń gbà ló ṣáà ń ranjú ló ń fẹ́ ìfún yẹn ṣó dẹ̀ ti wá tán ẹ̀ sìn ṣó ti tán tó ti ẹ̀ àbí kí ilẹ̀ tún kù tẹ́ fẹ́ sọ ń sìn.
Mojí, ó ṣe obvious wípé mọ́mí ṣe ìbínú. Láàrin màtí ẹ̀, a máa sort everything out. What? What is? Oh. Mọ́mí, kò sí nǹkan tó kàn mí bẹ́ẹ̀. Ọwọ́ mi rè, òkè ló wà. Funfun nẹ́nẹ́ dẹni. Mọ́mí. Okay, sweetie. Ẹ ṣé mọ́mí. Mo náà ti learn lesson ni. Shigoma, I bought your favorite for you. Moji. What? I'm sorry for everything. It's okay. Shouldn't I love you, right? I love you too. Yeah, kiss me. Hey. Ẹ̀mí pé kò sí nǹkan kan lórí báyìí. Ṣé a fẹ́ parọ́ fún yín ni? Ṣé bẹ́ẹ̀ yín náà ti fún ara yín tú gbogbo inú bí? Ṣé ẹ kúkú rí nǹkan kan bẹ́ẹ̀? Àwọn ìbáyàn tọ́jú nǹkan bí o. Àìbáwọn gbàgbọ́n dání o. Àìbáwọn gbàdá dání o. Kò sí nǹkan kan wà. Àwọn ìbáwọn mo lè ṣiṣẹ́ o. Bá a ṣe wà igàn téèyàn bá gbàgbé nǹkan nù bí, á múlẹ̀ síta ní ká tó ti sọ́ọ̀bù wa. Bẹ́ẹ̀ni bá dé kó wá mú nǹkan yẹn. Bí ọba sì rí mú, ajẹ́pọ̀ lòun sọ wa ni. So ẹ̀ ń báyàn tọ́jú nǹkan. Olóńgbò, ń báyàn tọ́jú nǹkan. Okay. In case of any vital information, mo fẹ́ kẹ́ ẹ pè mí. Ṣé káàdì yín ni? Ṣé gbọ́? All right, sir. Ẹ try get contact wa. Ẹ pè wá o. Kò sí wàhálà. Ẹ kéde o. So. Ẹ fún mi ọ̀nà náírà. Okay. Ẹ wo ẹ bá ń fi síbẹ̀ ṣe ń jọ ẹ̀ náà ní jẹ́nẹ́tọ̀ lọ́nà akọ̀tún tó lọ́run bá yín rà náà ni. Ó bá torí èṣù rà wèrè torí Ọlọ́run rà bó ṣe dúró bíi toothpick tó fi ń jẹ súyà lórí burúkú torí Ọlọ́run rà. So ṣé kìí ṣe pé nǹkan míì wà ń bẹ̀ nígbà tí àwọn ọlọ́pàá dúró báyìí èmi tí mo ní ṣọ́ọ̀bù mo sì dúró mo káyà sókè ìwọ tó jẹ́ pé òun ṣiṣẹ́ òun ṣe jọlí mọ́nù bẹ̀rù rárá sì jókòó ẹ̀rù ọba àwọn wá ń lọ wọ́n wá na káàdì sí ẹgbà ẹni fata ìkíní kan ẹni fata yàbí kí náà pè. ṣe fẹ́ gbàṣẹ́ mọ́ ọ̀gá mi lọ́wọ́ ni. ṣé kìí ṣe pé bóyá ejò yín lọ́wọ́ nù àwọn ọlọ́pàá. ọ̀gá kí lẹ̀ ń sọ àbí bóyá ẹ̀ ń gbà táwọn bá ti close níbí lọ́wọ́ alẹ́ ẹ̀yìn fi sọ́ọ̀bù ṣe ní ìjọ tó lè. bóyá kèsè fẹ́ fi sọ́ọ̀bù ṣe nǹkan mi lálẹ́ sáàrọ̀ tá a bá ti kó mi tán lálẹ́. MC fi sùúrù sọ̀rọ̀. wọ́n ń gbọ́ yẹn sọ̀rọ̀. ní sùúrù bí a ṣe déhùn tí wọ́n dúró tóun dúró èmi gẹ́gẹ́ bí àgbàlagbà nù yín wọ́n ti ń wò pé eléyìí ní làkàyè ọ responsible yẹn ló jẹ́ wọn mú. tọ́nà káàdì sí abẹ́ máa gbọ́rọ̀ sọ́rọ̀ lè tẹ̀ ń sọjà wọ́n náà kọ́ sí káàdì sí. ìwà ọ̀lẹ̀ nìyẹn ọ̀nà káàdì sí àsìgbà ẹgbà pẹ̀lú ìsọ̀bù oníṣọ́ọ̀bù. wọ́n tún fọkàn balẹ̀ gbá ní sá. ẹ sì gbà pàṣẹ́ni ọ̀nà ìyẹn ìṣẹ̀ṣẹ̀ yẹn jẹ́ tó lè ọwọ́ nílògùn yẹn ṣé ẹ ti yìnbọn pa. sẹ́gbọ́ kò lè rí tí o. ẹni tó jẹ́ tọwọ́ bá ti gùn èyí wọn wà láti. bẹ́ẹ̀ ṣé kò ní rí yín ni. ẹ jọ lè. ẹ̀bọ̀ bá ọmọ yìí wí. tàbí kí ni mo fẹ́ bá wí. èyí tí ń sọ yẹn. jí mọ́ pọ̀ mi àdínì. tani yín. wo bí ọmọ ìṣe ń bá mi sọ̀rọ̀ yìí bí ìgbà tí ń bá ọmọ sẹ́ sọ̀rọ̀ ni ó yẹ kó bá wí o. àwọn ọmọ olè wà nílẹ̀ ẹjọ́ lè. so ẹ ti máa ń pè ní jímọ̀ pọ̀ mi kí ni reason tàbí sọ pé jímọ̀ pọ̀ mi kí ló dé. ẹ̀yẹ́ tó bá gbé bá fún omi kan láti ibi tó ti lọ pọ́n ṣé ó lè gbé délé. sẹ́yìn wá kọ́ yìí. ẹ dúró mọ́ bínú ṣé tí a bá dé nísìn tẹ́ ní àwọn gbóòórùn olè lára mi ó lè jẹ́rìí. ó lè léyé ìṣètò ìdíjà tó lè àwọn yín gùn ìmúra yín gan ọ̀tọ̀ lẹ ní ọ̀gá afurasí ni ó lè léyé. mo ṣe ti ń fura sí bó ṣe ń sọ̀rọ̀ yìí mo fi sọ fẹ́ rí yín tì ní. wọ́n sì gbà káàdì pẹ̀lú rọrùn wọ́n gbà pẹ̀lú rọrùn wọ́n ti bákàbákà. ẹ̀yin wọ́n lẹ̀ pọ̀. èmi tó bá yá máa padà mú mi àgbẹ̀dẹ. ṣé bá mọ̀ pé ọ̀rẹ́ lèmi àti ẹ. ọ̀rẹ́ ni kí ni ṣé bó o ní bí ọmọ yìí. ọ̀gá mi jẹ́. ọ̀dà ẹ fẹ́ bá ọ̀gá mi jẹ́. olórí burúkú tí ẹ bẹ̀rẹ̀ fún pé báyà wọn lè balẹ̀ iṣẹ́ jẹ tí ẹ ya wèrè olórí burúkú sínú ìlú tí ẹ gbowó gúrú mi tí ẹ fi ń ṣe bísínẹ́sì
olórí burúkú wọn ti ń ṣe. bàbá tẹ ẹ gbá tìrọ sẹ́nu bẹ́ẹ̀ bá ṣe pé ẹ kọjú ẹ sí bí ẹ ṣe bí ẹ bọ wọn o. ọ̀gá iná ẹ̀ lẹ́wọ̀n polisi ṣe èèyàn. ti gbọ́ ọdún táwọn lẹ́gbẹ̀ẹ́ lẹ́yìn pé wọ́n dàbí. olè ni wọ́n so ìtọ́wọ́ ẹni tó bá ní ìka tó gùn ọ̀tẹ̀ yẹn tán yẹn bá nẹ̀. tó bá ní ìka tó nẹ̀ ó ká tèmi. ká yín kéré ẹ̀yẹn bá mi ń sọ lẹ́yìn lójú kristu lọ kí láwọn. ẹyẹ ló sọ fún mi àbíkí inú igbó ará oko tó dé olóńgbò fìrìfìrì ta ló kúkú sọ fún òbí kò ṣara ilé irú ìró níbọrùn o irú ẹyẹ oko náà ní tilé ẹni bí ní làjọ èkó ẹ̀kọ́ àgbẹ̀ àwọn èèyàn ti àrè o ẹ pẹ̀lẹ́ o sẹ́wà MC ká sálàfíà lẹ́wà wọ́n sáré lọ bí kan. memory card ẹ máa bọ̀. kí n wá kí n yọjú sí i. mo bọ̀ ẹ jẹ́ páàkì mọ́lẹ̀ mo ti ń kánjú o. bàbá bẹ́ẹ̀ MC ọlọ́wọ́ àwa o àwa bàbá bẹ́ẹ̀ ọlọ́wọ́. mo ní kí náà ni. ẹwà MC ṣẹ́rí ó ní ọ̀rọ̀ kan tèmi àti pàdé mi jọ ń sọ láàrin ara wa bọ̀dẹ̀ ṣé kí n sọ fún ọ. but MC kí ló wà náà MC ẹ má fi ṣe bínú o ẹ jẹ́ má bínú sọ̀rọ̀ tàbí sọ. àní ẹ sọ tẹ bá fẹ́ sọ kí ló wù kí lẹ. ṣé mọ Lékan ọmọọṣẹ́ yín. Lékan ọmọọṣẹ́ yín. Lékan ọjọ́ wo sí jọ wo Lékan ìsọ ọmọọṣẹ́ mi mọ̀ mo ti lé dànù. ẹ ti lé Lékan dànù. ti pẹ́. ok tó bá jẹ́ ti lé dànù náà ó sì jẹ́ ká sọ nǹkan tó ń ṣẹlẹ̀ fún yín MC. ẹ wo ẹ má sọ̀rọ̀ Lékan fún mi tó ẹgbẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ Lékan fún mi ẹ wá wọn òbí ẹ lọ ire o. MC ọ̀rọ̀ yín kàn yín gidi gan ni MC ṣe rí Lékan àtọmọ yín tẹ máa ń gbé lọ́bẹ̀ tẹ máa ń jẹjà yẹn ọmọ tó pa kan tó yẹ pé máa ń gbé lọ́bẹ̀ tẹ máa ń jẹ ọmọ tẹjọ́ ń play love tẹjọ́ ń ṣe olólùfẹ́ fún ara yín. Felicia kọ́lé ń sọ ni. Felicia àwọn gan náà ni ṣe rí Lékan àti Felicia wọ́n ń kó fún àwọn gidi gan ni o ṣe rí tí Felicia bá gbá Lékan lẹ́nu Lékan náà máa gbá padà. ẹgbẹ́nu òsì sọ́njọ́ Lékan sí Felicia Gabriel ní tèmi ilé ayé mi orílẹ̀-èdè mi. níbo ni ó ti bẹ́ẹ̀ MC ẹ ti gọ́ra yín àná fúnra wọn jẹ́ wọ́n kó fúnra wọn gidi. bá a ṣe ń wo dàbí pé wọ́n ti mọ́ jọ̀gbéyàwó tó bá máa fi di bí oṣù méjì oṣù mẹ́ta ó ti di just wedding. wọ́n ti marry wọ́n ti marry new couple in town Lékan àti Felicia wọ́n ti marry nìyẹn just wedded. Ọlọ́run gbogbo nǹkan náà mọ̀ láyé wọn máa sọ sórí everybody gan ọmọ sórí tuntun wọn gan ọ̀rọ̀ wọn dàbí àtùpà ni wọ́n tọ́nà sí gbogbo aráyé bọ̀ kò tọ́nà sí di tiẹ̀ má yẹ kí n ṣe òun mú mi jẹ́ kán mọ̀ bó ti máa ń ṣe fún wọn jẹ́ ká jẹ́ kán mọ̀ sórí ṣe. ìrún ni máa fi kẹ́ ọ. wá bí jọ gbogbo tó yẹ kọ́sọ́mọ̀ tó yẹ kẹ́ lò fún kọ́sọ́mọ̀ òfin kunjú òun kàtìkè sórí ẹ̀ dàrú ni. bọ́ síbí tí màá ní káàárọ̀ nǹkan ìwọ lórí burúkú ẹjọ́ ta ló mọ Lékan nu yín. ta ni ń jẹ́ Lékan. Lékan ẹ mọ Lékan mọ. Lékan ọ̀gá ẹnì kẹta wa. ẹnì kẹrin yín. mo mọ̀ jù mo mọ̀ tán mo mọ̀ kú mo mọ̀ bàjẹ́. ọmọlé Lékan. bàjẹ́. ọmọlé Lékan. jù. ó ti tó tí mo fẹ́ gbọ́. àgbẹ̀ close ní Lékan ń bẹ̀ wò wọlé. mo mọ̀ Lékan. gbọ́ ẹ̀ ní kọ́ máa mọ̀. mo mọ̀. ṣé wọ́n mọ̀. wọ́n á sọ̀rọ̀ burúkú sí ara kan ní o. ẹ tẹ́ bẹ́ẹ̀ ti Nàìjíríà tí mo ta ọ̀ lọ́wọ́ a bá sọ̀rọ̀ burúkú wọ̀ máa fọwọ́ sọ ẹ lẹ́nu. pẹ̀lẹ́. ṣé kíá kí ló dé láìsẹ̀já tó sì wá wẹ̀wẹ̀wẹ̀ tó wẹ̀ tó mọ́. láìsẹ̀ pé o fẹ́ jí mi kájú o. kí ló bẹ sí ọ. Lékan
mọ̀ bàbá bẹ́ẹ̀ tó tọ́ sí lóòótọ́ ni ló ń fọ́kúlé ọmọ yìí lọ́fọ́kúlé Felicia ọ̀bẹ̀rù Ọlọ́run nígbà tó sọ fún mi pé ò tí ì mọ ọkùnrin tó sọ fún mi pé ẹnìkankan nínú yín ìwọ tí ì mọ ọkùnrin pé ọkùnrin ò tí ì bá ọ̀sẹ̀ kankan rí ìwọ Felicia àwọn ọ̀bẹ̀rù Ọlọ́run àṣẹ ìwọ ọ̀dọ́dọ̀ ìyàwó mi ìwọ lọ́dọ̀ ìyàwó mi òun fọ́kúlé ìyàwó mi lẹ́kan. kí ló fẹ́ ṣe ó jà wòrè ni sá fún mi ó sí èrè ni kí ló fẹ́ ṣe fún un wo mi dáadáa bó ṣe wò mí ẹ̀ ṣèyàwó rẹ o ìwọ tó fọ́nú tó lọ́pọlọ ẹ tó mọ̀ sí lọ́dọ̀ ọ̀dọ̀ òsì àsòsì mọ́mọ́ bí ẹran ṣẹ́wó MC ni o MC wèrè wọ MC ni wo ni o wọ́n ti memory card ilé ti corrupt afọ́fúgbé mu ti ka yẹ pẹ́lẹ̀ ẹ wo la wèrè bí omi ojú ọwọ́ sọ fún mi kẹ́ ẹ̀yìn ìyàwó rẹ òkìní kan wọ́n bí tóró tọ́pọ̀ lọ́wọ́ bomi àpò ni bẹ́ẹ̀ ni bébí ṣe wáyé ilé èkó lójú ìgbádùn wo mo sán lórí gidi gan bí mo ṣe wáyé ọmọ náwó ọmọ rẹ rán ọmọ ra ọgbẹ sẹ́mi náà sọ ni. tọrọ ṣàprápra o mọ bí ṣe ń lọ ni sọ ní gbogbo owó tó wá lọ náà o gẹ́nà gẹ́nẹ̀tì àwọn rèé wọ́n ti jẹ́ sọ wá ní gbogbo àwọn ìyókù òun rèé ìdí ti gbà. ṣé mo jẹ́ ń bẹ̀ ní sọ fún mi jẹ ní sẹ́ni mi jẹ ṣé mo jẹ́ ń bẹ̀ ní. tọrọ pọnú lò fi dèdè bẹ́ẹ̀ olòsì tó ṣe là lójú bí omi òjò. mo dáràn. wá wo bí o ti ń pẹ́. Yes. Ọlọ́ngọ́ yín nǹkan kí n para mi síbí. Wọ́n ní tó bá tẹ̀ láti sọ̀rọ̀ dáadáa. Wo kí ló fẹ́ ṣe? Tí mo bá lọ réèpù mi lásán, pọ̀ kàn fipá bá mi lò pọ̀, ọdún 15 lẹ́wọ̀n ni. Ọdún? Bẹ́ẹ̀ ni ọdún 15 lẹ́wọ̀n ni. Tó bá Bí mo ṣe wá ìwà bọ́ra mi ó. Mo dáràn. Ìwà bọ́ra sùn. Rẹ́ẹ̀! Mo dáràn. Rẹ́ẹ̀! Olùsí, ó ti lọ, ẹni sẹ́wọ̀n. Bọ́ọ̀dẹ! Kí ni nǹkan náà? ṣe rí gbogbo nǹkan tí mo ní pátápátá òun lójú kò yìí máa mo fẹ́ kí ẹ bá mi ràn lọ́wọ́ kó jẹ́ èèyàn ṣé mo lè bá ẹ sọ èyí tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀. bẹ́ẹ̀ ni mà. mo fẹ́ kó o já làǹbà fún ara ẹ̀ ṣé wàá wọ obìnrin bá a ṣe dùn mọ́ láwa ẹ̀ tó bá di lọ́la tó bá tara ìyàwó ẹ̀ là kó má di wípé ó máa wú sí ẹ òun lè lẹ́nu ọ̀rọ̀ lórí ìyàwó ẹ̀ ṣé òbí ni o mi ò lè rí gbólẹ̀ kí n sọ fún un pé ọ̀nà mi ò lè tán. bẹ́ẹ̀ni mo rò pé kémi máa lọlé mi ò lówó mọ́tò. mi ò ṣe ní gbàgbé tí mo gbé náírà lápò mi. dalẹ̀ ṣé ìṣe pé òun bínú ṣá. náà mi ò bínú mà inú mi ń dùn ni. a kò bínú.